Ẹ káàbọ̀ sí orí ètò wa. Ẹ máa bá mi pín ètò ẹjọ́ bẹ́ ṣe wọlé. Mo fẹ́ wá orin tí tá máa gbọ́ ni. Ẹ máa bá mi pín ètò ẹjọ́ má bínú. Mo ń wá orin tí máa play ní fún wa. Eléyìí tí n fẹ́ lò tẹ́lẹ̀, ẹ̀rù ń bà mí kán má lọ gbé wálẹ̀. Ok, ó jọ pé eléyìí náà ni máa play. Tí n bá rí èyí tí. Oh, ọ̀rẹ́ mi, ẹ káàbọ̀ ọ̀rẹ́ mi. Ẹ ṣé gan ni. Mo ń bọ̀ wá, mo fẹ́ wá orin tí máa play ní ṣá. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò yan. Mo kí yín èèyàn yìí. Ẹ ṣé ojú òní tì yín. Wọ́n máa lọ gbé kinní yàn wálẹ̀. Oh boy, jeez. Ọlọ́mọdé lọ fọ́mọ rẹ̀ o, ìbò èyí àrò. Ọlọ́mọdé lọ fọ́mọ rẹ̀ o, ìbò èyí àrò. Ó dúró bí iná, ìbò èyí àrò. Ó dé gìjà bí ògùn o, ìbò èyí àrò. Ọlọ́mọdé lọ fọ́mọ rẹ̀ o, ìbò èyí àrò. Nàìjíríà yìí ti súpa, ìbò èyí àrò. Ẹ má gbowó kẹ̀kọ́ dìbò, ìbò èyí àrò. Ọlọ́mọdé lọ fọ́mọ rẹ̀ o, ìbò èyí àrò. Ọlọ́mọdé lọ fọ́mọ rẹ̀ o, ìbò èyí àrò. Síbẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó mọ̀dí ojú bí kò sì ṣẹ́gun olúkòso. Ta lẹni náà tó lè mọ táyà ń fìlù wí bí ò sẹ́ni tó mú kàngọ̀ rẹ̀ lọ́wọ́. Ìdí abáre táwọn ọ̀mọ̀ràn tó mú yóò gbé nínú ìkara ń fi ń kígbe ìsinmi létí fáwa ìran Yorùbá pé ẹ yàgò níbi ìròrí ká dìbò síbẹ̀. Irọ́ ni o lọ́tẹ̀ ikọ́ òbí dìbò síbẹ̀. Ẹni bá dìbò síbẹ̀, ikú búburú, ọ̀fọ̀, òṣè, ìpa ìkíkẹ́ ìbànújẹ́ lẹ́ni tó ń fà sórí ara rẹ̀ àti sórí ọjọ́ ọ̀la àwọn àrọ́mọdọ́mọ rẹ̀. Ẹ rántí pé àwọn olóṣèlú yìí ò fẹ́ràn àwa mẹ̀kúnnù dínú pàtàkì àwa ìran Yorùbá. Olóṣèlú ọ̀hún ìbá mọ̀ṣèlú ju Tinubu àbí kó mọ̀ṣèlú ju Tinúòkun tàbí kó jọmọ Yorùbá jù bẹ́ẹ̀ lọ. Àgbáwọn ẹ̀yà míì ọjọ́ tí wọ́n ti ń fojú ìran Yorùbá gbolẹ̀ káwa bí ẹni pẹ̀ràn dà wá láàmú kí ló ń tí wọ́n ṣe. Wọ́n dákẹ́, wọ́n bẹ̀rù torí àti dépò ààrẹ. Bó tilẹ̀ jẹ́ wípé òfin òpè èèyàn lọ́daràn àfi tá a bá rí àrígbámú òótọ́ ẹ̀rí ẹ̀sùn. Ẹ̀yin náà ẹ̀wẹ̀ ni tí wọ́n ń polongo fún igbákejì. Níbo lariwo rẹ̀ gbalẹ̀ gbogbo orí ẹ̀rọ ayélujára, àwọn ìwé ìròyìn, tẹlifíṣàn pẹ̀lú rédíò nípa wíwọléwọ̀de àti wípòǹdòlòpọ̀wọ́ fáwọn agbésùnmọ̀mí. Ẹ jẹ́ àfúrà bírò àwọn èèyàn bẹ́ẹ̀ bá wá di igbákejì aláṣẹ ńkọ́. Ẹnu kí wọ́n máa mú èèyàn dùn bí ẹran ní gbangba ni. Bí wọ́n bá gbé ní fẹ́ gbowó àlùsí wọn tá a mọ̀ sí ransom. Ìjà rí lára wọn láti dóòlà ẹ̀mí wa àbí láti bá wa sanwó rí. Àní àfihàn sọkọ iná ń jóni lára. Àní àfojòsàlẹ̀ ìyẹn ń pani lótùtù. Yorùbá ọdún wo ni ká wá dọ̀rùn lásìgàn? Kí ni ìtumọ̀ ìbò tá ń dì lẹ́yìn tẹ́ talé bàbá talé ìyá tán? Ta gbogbo dúkìá gbọmọ ìyá wa kalẹ̀. Èmi làǹfààní ìran Yorùbá gan-an nínú gbogbo àwọn ìbò tá a ti dì sẹ́yìn. Èyí la fi ń pariwo tọ̀tọ̀ pé gbígba Yorùbá nation yìí nìkan ṣoṣo lọ́nà àbáyọ. Tàlàáfíà ó fi jọba tí kò máa ké bí eku, tẹyẹ ó máa ké bí ẹyẹ, táwa ọmọ ènìyàn sì máa fọ́ wọn ọmọ ènìyàn. Ẹ jẹ́ jáwọ́ nínú ọ̀rọ̀ òṣèlú 60 ọdún tíran Yorùbá ò rí nǹkan kan. Ìgboro ń dàrú, wọn ò rí nǹkan kan ṣe sí i. Kò sékò fáwọn mẹ̀kúnnù. Ọmọ tí wọ́n ń gbọ́kọ̀ bọ̀gìnì kò sówó láàrin ìlú. Àwọn wọ̀nyí pẹ̀lú àwọn ìdílé wọn náwó náírà tuntun falala. Hábà sójà ń pa àwọn ọmọ wa, wọ́n rán wa lọ́rùn ọ̀sán gangan. Ẹ wá ń sọ̀rọ̀ ìbò. Ẹ jẹ́ ká pa ọ̀rọ̀ ìbò tì, ká jà fún ẹ̀tọ́ wa.
Actualization of Yoruba nation is the only solution. Kò síṣẹ́ fáwọn ọ̀dọ́ baálé ilé òde 2,000 naira sápò. Àwọn ọmọ wa ń bínú para wọn nítorí ìpayín kékeré tó ń bẹ nílẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ bá lẹ fẹ́ dìbò nílùú àkókò yìí bí ẹni ń wá bínú Ọlọ́run ni. Ta lẹni tó fẹ́ jà fún ìran Yorùbá gan-an? Ẹ gbàgbé ọ̀rọ̀ ìbò. Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ. Àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ ní United States of America tí wọ́n ń jà takuntakun fún gbígbòmìnira ilẹ̀ Yorùbá ní olùkéde. Ẹ káàbọ̀, mo rí yín bí ẹ ṣe ń wọlé, ẹ ṣé gan ni. Ẹ jọ̀ọ́ máa bá mi pín ètò, èèyàn méjì péré. Mo mọ̀ pé something is not right pẹ̀lú page mi, wọ́n ti kọwọ́ bọ̀. Ṣùgbọ́n tẹ bá lè bá mi rí pín, ẹ máa bá mi pín. Ìyẹn ò stop èmi. Ẹ ṣé, mo dúpẹ́ o. Ọlọ́mọdé lọ fọ́mọ rẹ̀ o, ìbò èyí àrò. Ọlọ́mọdé lọ fọ́mọ rẹ̀ o, ìbò èyí àrò. Ó dúró bí iná, ìbò èyí àrò. Ó dé gìjà bí ògùn, ìbò èyí àrò. Ọlọ́mọdé lọ fọ́mọ rẹ̀ o, ìbò èyí àrò. Nàìjíríà yìí ti súpa, ìbò èyí àrò. Ẹ má gbowó kẹ̀tọ́ bì, ìbò èyí àrò. Ọlọ́mọdé lọ fọ́mọ rẹ̀ o, ìbò èyí àrò. Ọlọ́mọdé lọ fọ́mọ rẹ̀ o, ìbò èyí àrò. Yorùbá síbẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó mọ̀dí ojú bí kò sì ṣẹ́gun olúkòso. Ta lẹni náà tó lè mọ táyà ń fìlù wí bí ò sẹ́ni tó mú kàngọ̀ rẹ̀ lọ́wọ́. Ìdí abáre táwọn ọ̀mọ̀ràn tó mú yóò gbé nínú ìkara wọn fi ń kígbe ìsinmi létí fáwọn ìran Yorùbá pé ẹ yàgò níbi ìròrí ká dìbò síbẹ̀. Irọ́ ni o lọ́tẹ̀ ikọ́ òbí dìbò síbẹ̀. Ẹni bá dìbò síbẹ̀ ikú búburú ọ̀fọ̀ òṣè ìpayín kékeré ìbànújẹ́ lẹ́nìjà ń fà sórí ara rẹ̀ àti sórí ọjọ́ ọ̀la àwọn àrọ́mọdọ́mọ rẹ̀. Ẹ rántí pé àwọn olóṣèlú yìí ò fẹ́ràn àwa mẹ̀kúnnù dínú pàtàkì àwa ìran Yorùbá. Olóṣèlú ọ̀hún ìbá àmọ̀ṣèlú ju Tinubu àbí kó mọ̀ṣèlú ju Tinúòkun tàbí kó jọ ọmọ Yorùbá jù bẹ́ẹ̀ lọ. Àgbáwọn ẹ̀yà míì ọjọ́ tí wọ́n ti ń fojú ìran Yorùbá gbolẹ̀ àwa bí ẹni pẹ̀ràn dà wá láàmú kí ló ń tí wọ́n ṣe. Wọ́n dákẹ́, wọ́n bẹ̀rù torí àti dépò ààrẹ. Bó tilẹ̀ jẹ́ wípé òfin òpin èèyàn lọ́daràn, àfi tá a bá rí àrígbámú òótọ́ ẹ̀rí ẹ̀sùn. Ẹ̀yin náà ẹ̀wẹ̀ ni tí wọ́n ń polongo fún igbákejì. Mébò láriwo rẹ̀ balẹ̀ gbogbo orí ẹ̀rọ ayélujára, àwọn ìwé ìròyìn, tẹlifíṣàn pẹ̀lú rédíò nípa wíwọléwọ̀de àti wípòǹdolùgbọ̀wọ́ fáwọn agbésùnmọ̀mí. Ẹ jẹ́ àfúrà nírú àwọn èèyàn bẹ́ẹ̀ bá wa dìgbákejì aláṣẹ ńkọ́. Ẹnu kí wọ́n máa mú èèyàn dùn bí ẹran ní gbangba ni bí wọ́n bá gbé ní fẹ́ gbowó àlùsí wọn tá a mọ̀ sí ransom. Ìjà rí lára wọn láti dóòlà ẹ̀mí wa àbí láti bá wa sanwó rí. Àní àfihàn sọkọ iná ń jóni lára. Àní àfojúsàlẹ̀ ìyẹn ń pani lótùtù. Yorùbá ọdún wo ni ká wá dọ̀rùn lásìgàn? Kí ni ìtumọ̀ ìbò tá ń dì lẹ́yìn tẹ́ talé bàbá talé ìyá tán? Ta gbogbo dúkìá gbọmọ ìyá wa kalẹ̀. Èmi làǹfààní ìran Yorùbá gan-an nínú gbogbo àwọn ìbò tá a ti dì sẹ́yìn. Èyí la fi ń pariwo tọ̀tọ̀ pé gbígba Yorùbá nation yìí nìkan ṣoṣo lọ́nà àbáyọ. Tàlàáfíà ó fi jọba tí kò máa ké bí eku, tẹyẹ ó máa ké bí ẹyẹ, táwa ọmọ ènìyàn sì máa fọ́ wọn ọmọ ènìyàn. Ẹ jẹ́ jáwọ́ nínú ọ̀rọ̀ òṣèlú 60 ọdún tíran Yorùbá ò rí nǹkan kan. Ìgboro ń dàrú, wọn ò rí nǹkan kan ṣe sí i. Kò sépo fáwọn mẹ̀kúnnù. Ọmọ tí wọ́n ń gbọ́kọ̀ bọ̀gìnì kò sówó láàrin ìlú. Àwọn wọ̀nyí pẹ̀lú àwọn ìdílé wọn náwó náírà tó tún falala. Hábà sójà ń pa àwọn ọmọ wa, wọ́n rán wa lọ́rùn ọ̀sán gangan. Ẹ wá ń sọ̀rọ̀ ìbò. Ẹ jẹ́ ká pa ọ̀rọ̀ ìbò tì, ká jà fún ẹ̀tọ́ wa. Actualization of Yoruba nation is the only solution. Kò síṣẹ́ fáwọn ọ̀dọ́ baálé ilé òde 2,000 naira sápò. Àwọn ọmọ wa ń bínú para wọn nítorí ìpayín kékeré tó ń bẹ nílẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ bá lẹ fẹ́ dìbò nílùú àkókò yìí bí ẹni ń wá bínú Ọlọ́run ni. Ta lẹni tó fẹ́ jà fún ìran Yorùbá gan-an? Ẹ gbàgbé ọ̀rọ̀ ìbò. Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ. Àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ ní United States of America tí wọ́n ń jà takuntakun fún gbígbòmìnira ilẹ̀ Yorùbá ní olùkéde. Ṣé gbọ́? Mo kí wa bí ẹ ṣe ń wọlé o. Ṣé ẹ gbọ́? Ta ni ẹni tó fẹ́ jà fún ìran Yorùbá gan? Comrade, ẹ káàbọ̀ sí orí ètò. Bàbá mi Oyèdépò Àkàngbé Ọládùnní, ẹ káàbọ̀, mo kí yín sá o. Dádì Ọlátúnjí Àdìsá, ẹ káàbọ̀. Èèyàn yìí
ọ̀rẹ́ mi àtàtà ìyáàfin Fúnmiláyọ̀ Adébórí Àkànbí mo dúpẹ́. Ẹ máa bá mi pín ètò ẹjọ́ torí Ọlọ́run mi ò máa rí pín. Ẹ jẹ́ ká máa gbọ́ kíní wa lọ. Ẹ jẹ́ ká máa gbọ́ nǹkan tí mo ń pè lọ. Ọlọ́mọdé lọ fọ́mọ rẹ̀ o, ìbò èyí àrò. Ọlọ́mọdé lọ fọ́mọ rẹ̀ o, ìbò èyí àrò. Ó dúró bí iná, ìbò èyí àrò. Ó dé kìjà bí òkú, ìbò èyí àrò. Ọlọ́mọdé lọ fọ́mọ rẹ̀ o, ìbò èyí àrò. Nàìjíríà yìí ti ṣùgbà, ìbò èyí àrò. Ẹ má gbowó kẹ̀ tó dì, ìbò èyí àrò. Ọlọ́mọdé lọ fọ́mọ rẹ̀ o, ìbò èyí àrò. Ọlọ́mọdé lọ fọ́mọ rẹ̀ o, ìbò èyí àrò. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó mọ̀dí ojú bí kò sì ṣògo olúkòso? Ta lẹni náà tó lè mọ táyà ń fìlù wí bí ò sẹ́ni tó mú kọ̀ǹgọ̀ rẹ̀ lọ́wọ́? Ìdí abáre táwọn ọ̀mọ̀ràn tó mọ yóò gbé nínú ìkara ń fi ń kígbe ìsinmi létí fáwa ìran Yorùbá pé ẹ yàgò níbi ìròrí ká dìbò síbẹ̀. Irọ́ ni o lọ́tẹ̀ ikọ́ òní dìbò síbẹ̀. Ẹni bá dìbò síbẹ̀ ikú búburú ọ̀fọ̀ òṣè ipa ìdíkè ìbànújẹ́ lẹni tó ń fà sórí ara rẹ̀ àti sórí ọjọ́ ọ̀la àwọn àrọ́mọdọ́mọ rẹ̀. Ẹ rántí pé àwọn olóṣèlú yìí ò fẹ́ràn àwa mẹ̀kúnnù dínú pàtàkì àwa ìran Yorùbá. Olóṣèlú ọ̀hún ìbá àmọ̀ṣèlú ju Tinubu àbí kó mọ̀ṣèlú ju Tinúòkun tàbí kó ju ọmọ Yorùbá jù bẹ́ẹ̀ lọ àgbáwọn ẹ̀yà míì. Ọjọ́ tí wọ́n ti ń fojú ìran Yorùbá gbolẹ̀ àwa bí ẹni pẹran dà wá láàmú kí ló ń tí wọ́n ṣe? Wọ́n dákẹ́ wọ́n ń bẹ̀rù torí àti dépò ààrẹ. Bó tilẹ̀ jẹ́ wípé òfin òpin èèyàn lọ́daràn àfi tá a bá rí àrígbámú òótọ́ ẹ̀rí ẹ̀sùn. Ẹ̀yin náà ẹ̀wẹ̀ ni tí wọ́n ń polongo fún igbákejì. Mẹ́bọ̀ láriwo rẹ̀ gbalẹ̀ gbogbo orí ẹ̀rọ ayélujára àwọn ìwé ìròyìn tẹlifíṣàn pẹ̀lú rédíò nípa wíwọléwọ̀de àti wípòǹdolùgbọ̀wọ́ fáwọn agbésùnmọ̀mí. Ẹ jẹ́ àfúrà nírú àwọn èèyàn bẹ́ẹ̀ bá wa dìgbàkejì aláṣẹ ńkọ́. Ẹnu kí wọ́n máa mú èèyàn dùn bí ẹran ní gbangba ni bí wọ́n bá gbé ní fẹ́ gbowó àlùsí wọn tá a mọ̀ sí ransom. Ìjàre lára wọn láti dóòlà ẹ̀mí wa àbí láti bá wa sanwó rí. Àní àfihàn sọkọ iná ń jóni lára. Àní àfojòsàlẹ̀ ìyẹn ń pani lótùtù. Yorùbá ọdún wo ni ká wá dọ̀rùn lásì gan? Kí ni ìtumọ̀ ìbò tá ń dì lẹ́yìn tẹ́ talé bàbá talé ìyá tán ta gbogbo dúkìá gbọmọ ìyá wa kalẹ̀? Èmi làǹfààní ìran Yorùbá gan nínú gbogbo àwọn ìbò tá a ti dì sẹ́yìn. Ẹ káàbọ̀ bàbá mi ọ̀tún tẹ̀rù bọ́dù mọ́. Ẹ káàbọ̀ sọ. Tàlàáfíà ó fi jọba tí kò máa ké bí eku tẹyẹ ó máa ké bí ẹyẹ táwa ọmọ ènìyàn sì máa fọ wọn ọmọ ènìyàn. Ẹ jẹ́ jáwọ́ nínú ọ̀rọ̀ òṣèlú 60 ọdún tíran Yorùbá ò rí nǹkan kan. Ìgboro ń dàrú wọn ò rí nǹkan kan ṣe sí i. Kò sékò fáwọn mẹ̀kúnnù. Ọmọ tí wọ́n ń gbọ́kọ̀ bọ̀gìnì kò sówó láàrin ìlú. Àwọn wọ̀nyí pẹ̀lú àwọn ìdílé wọn náwó náírà tó tún falala. Hábà sójà ń pa àwọn ọmọ wa. Wọ́n rán wa lọ́rùn ọ̀sán gangan. Ẹ wá ń sọ̀rọ̀ ìbò. Ẹ jẹ́ ká pa ọ̀rọ̀ ìbò tì. Ká jà fún ẹ̀tọ́ wa. Actualization of Yoruba nation is the only solution. Kò síṣẹ́ fáwọn ọ̀dọ́. Baálé ilé òde 2,000 naira sápò. Àwọn ọmọ wa ń bínú kára wọn nítorí ìpayé kékeré tó ń bẹ nílẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ bá lẹ fẹ́ dìbò nílùú àkókò yìí bí ẹni ń wà bínú Ọlọ́run ni. Ta lẹni tó fẹ́ jà fún ìran Yorùbá gan-an? Ẹ gbàgbé ọ̀rọ̀ ìbò. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ ní United States of America tí wọ́n ń jà takuntakun fún gbígbòmìnira ilẹ̀ Yorùbá ní olùkéde. Ẹ káàbọ̀ mo rí yín o bàbá mi Ọ̀túnba ẹ̀rù bọ́dù mo kí yín ẹ ṣé gan ni. Ẹ má bínú mo máa tẹnu mọ́ nǹkan tí mò ń sọ yìí. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò. Wọ́n mess pẹ̀lú Facebook page mi. Ọ̀pọ̀lọpọ̀ rí notification tí n bá ti jáde so tí n bá dẹ̀ pín mi ò rí pé ṣùgbọ́n wọ́n fẹ́ ṣe láti rò pé bóyá màá dákẹ́ ṣùgbọ́n kò jọ rárá èmi tẹ̀síwájú ní lágbára Ọlọ́run ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ yín ni ẹ̀yin tẹ́ ń wọlé tẹ́ bá mi rí pín inú mi máa dùn ẹ ṣé gan ni a máa tó bẹ̀rẹ̀ ètò wa. Okay. Ẹ jẹ́ ká fi ti Olúwa síwájú. A dúpẹ́ nítorí pé ẹ ṣeun nítorí pé à ń rí àánú gbà. A dúpẹ́ fún gbogbo ìjì tó ń fẹ́ ẹ jẹ́ kó fẹ́ wa lọ.
Olúwa ẹ gbọ́pẹ́ wa. A fẹ́ lọ nínú ọ̀rọ̀ yín, iṣẹ́ yín ni eléyìí. Olúwa ẹ fi iná la ètò yìí kọjá. Ẹ gbẹ́nu mi sọ̀rọ̀. Mi ò fẹ́ sọ nípa ti ẹnu ara mi o. Mi ò fẹ́ ṣe nípa ti ara. Olúwa, gbogbo ohun tí ó máa jáde láti ẹnu mi kí ó máa ti ọ̀dọ̀ yín wá. Ẹ gba orílẹ̀-èdè Yorùbá fún wa ní kíákíá. Gbogbo ògo ìyànlá á jẹ́ tiyín. A ó máa yìn yín, a ó máa gbé yín ga. Gbogbo àwọn tí wọ́n ń kó wa jọ tá à ń tẹ̀lé àwọn bàbá, bẹ̀rẹ̀ láti orí bàbá Bánjí Akíntóyè, olóyè Sunday Adéyẹmọ, bàbá Imam àti àwọn àgbààgbà tí ẹ̀yin Ọlọ́run mọ̀ ní ọkùnrin ní obìnrin tí wọ́n gbé iṣẹ́ Yorùbá Nation, tí wọ́n gbé lọ́wọ́ tinútinú tọkàntọkàn. Ẹ bá wa ró wọn ní agbára. Àwa náà tá à ń tẹ̀lé wọn, ẹ dì wá mú. Lẹ́ẹ̀kan sí i, a fẹ́ bẹ̀rẹ̀ ètò. Olúwa ẹ gbé ẹnu mi sọ̀rọ̀. A ó máa yìn yín, a ó máa gbé yín ga. Jésù agbára wa. Àmín, àmín, àmín. Ní orúkọ Jésù. Ẹ káàbọ̀ sí orí ètò yín, ètò wa ni o. Ẹ ṣé gidi gan ni. Ṣé rí orin tí mo play tí ká tó bẹ̀rẹ̀? Àwọn Mega Rally, mo gbé fún yín o. Bàbá mi Ọ̀túnba Ẹ̀rọ̀bodò, kò ní rẹ̀ yín láéláé láṣẹ Èdùmàrè. Gbogbo Mega Rally, ẹ ṣé ẹ kú iṣẹ́. Bàbá mi Ológunlolúwa, bàbá mi Ọlálẹ́yẹ, kò ní rẹ̀ yín o. Àti ẹ̀yin bàbá mi Abíọ́dún Òjó, ẹ ṣé ẹ kú iṣẹ́ o. Ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa ká tó tẹ̀síwájú. Ẹ̀yin àti èmi ni ògo ìmọ́lẹ̀ adúláwọ̀. Ẹ káàbọ̀ sí orí ètò. Màá bẹ̀rẹ̀ sí ní pe orúkọ wa láti orí kíní tí mò ń lò, laptop tí mò ń lò. Then tí mi ò bá rí, mò ń wo orí fóònù mi láti tún wò. Ẹ ṣé. Mo kí èèyàn yìí, àwọn ọ̀rẹ́, tẹ́ bá wá ọ̀rẹ́ ìyálájé kiri níbi tí mò ń gbé, ní ìlú tí mo wà, ní state tí mò ń gbé, ọ̀rẹ́ mi àtàtà, mo ń sọ, mo dẹ̀ ń tẹnumọ́. Tí ẹ bá fẹ́ wádìí mi, gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti sọ Yorùbá Nation, tí wọ́n ti sọ di fracas, ṣé ẹ̀ ń gbọ́ mi? Àwọn tí wọ́n mọ̀ mí láti ọjọ́ tí ó ti pẹ́, ó ti lé ní 20 ọdún tá ti ń bára wa bọ̀. Ìyá wa Fúnmiláyọ̀ Adébórí Àkànbí, àwọn ọ̀rẹ́ ìyálájé nìyẹn. Ẹ ṣé mo dúpẹ́, mi ò ní wá yín tì, ẹ kú àdúrótì. Bàbá wa Ọlátúnjí Àdìsá, mo kí yín, ẹ ṣé gan ni sà. Dádì Oyèdépọ̀ Àkàngbé Ọládùnní, God bless you dádì. Èèyàn yìí, àwọn tìyálájé ti Àṣàbàrí, Àṣàbàrí Ògúnrọ̀kè, ẹ káàbọ̀ sí orí ètò. Comrade Adébáyọ̀ Bàṣírù, gbogbo lé ńkọ́. Bàbá mi, tí n bá ti rí bàbá mi, tí n bá ń gbọ́ bàbá Olúfúnkẹ́ Ìyálájé, àwọn tán mọ̀ mí délé nìyẹn. Bàbá mi Moses Adélékè, bàbá mi ni wọ́n. Mi ò ní wá yín tì o bàbá mi, ẹ pẹ́ fún wa o. Àṣàbàrí á gbè yín o, ẹ káàbọ̀ sí orí ètò. Bàbá mi Ọ̀túnba Ẹ̀rọ̀bodò, àwọn tìyálájé, dádì Fúnkẹ́ Ìyálájé, ẹ ṣé gidi gan ni o. Àjọṣe wo ní bàjẹ́, ẹ káàbọ̀ sí orí ètò, mo kí yín. Bàbá mi Ọlámilékan Sóbò, bàbá ẹ káàbọ̀, ẹ kú gbogbo gbà, ẹ kú àdúrótì mi. Bẹ́ẹ̀ ṣe ń dúró tì mí, Ọlọ́run máa dúró tì ilé àti ọ̀nà yín, mo dúpẹ́. Dádì Pastor Marcel Babátọ́pẹ́, God bless you, ẹ kú iṣẹ́ gan ni, ẹ kú àdúrótì, ẹ kú gbogbo gbà, ojú òní tì yín, mi ò ní tẹ́ lọ ní ọ̀dọ̀ yín o.
ọ̀gá mi, bàbá mi, ọmọ ìyá mi, Dr. Michaela, ẹ káàbọ̀, ẹ ṣé gidi gan. Ẹ kú àdúrótì, àjọṣe wa ò kúkú ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Ní agbára ní ọwọ́ Ọlọ́run ní ọjọ́ Sátidé tí ó ń bọ̀, èmi àti Dr. Michaela, ọmọ ìyá mi àtàtà, a tún máa ṣe ètò pàtàkì kan, a máa jẹ́ kẹ́ mọ̀ bó ṣe lọ. Ẹ ṣé, mo dúpẹ́. Dádì, mo ti pe orúkọ wọn. Okay. Ẹ káàbọ̀, mo kí bàbá mi. Tẹ́ bá ń gbọ́ Godfather Olúfúnkẹ́ Ìyálájé, wọn pé méjì. Ìyàwó wọn olórúkọ mi Olúfúnkẹ́, èmi gangan goddaughter. Goddaughter mi, Godfather mi, Ambassador Ọláṣẹ́ní Sóẹ̀tàn. Ẹ ṣé, ẹ káàbọ̀ tí ẹ darapọ̀ mọ́ ọmọ yín. God bless you, sir. So a máa bẹ̀rẹ̀ ètò báyìí. Okay, mo fẹ́ make sure pé mo ti pé mo kí gbogbo àwọn èèyàn ká tó tẹ̀síwájú. Ní àkọ́kọ́, mo bá wọn tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí bí a ṣe gbọ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú Èkó. Train àti bus ìjọba BRT ó lọ kọlu train. Mi ò mọ̀ bóyá ẹ̀yin náà gbọ́ tàbí ẹ gbọ́ nípẹ̀. Ìṣẹ̀lẹ̀ burúkú ni ó ṣẹlẹ̀ ní ìlú Èkó ní èyí. Ó bani lọ́kàn jẹ́. Wọ́n lọ sí ibi iṣẹ́, wọn ò mọ̀ wípé wọ́n dágbére fún àwọn ará ilé, wọ́n dágbére fún ẹbí àti ará pé àwọn máa padà, pé ó dàbọ̀. Wọ́n lọ síbi iṣẹ́, wọ́n wá nǹkan tí wọ́n máa jẹ, wọ́n wá pàdé nǹkan tó jẹ wọ́n. Wọn ò mọ̀ pé àlọ́ rámirámi nìyẹn. Wọn ò mọ̀, wọ́n lọ sílé, wọn ò délé, wọ́n lọ sóko, wọn ò dóko, wọ́n ṣe ìrìn àjò wọn, wọ́n ṣe ẹ̀mí wọn légbodò. Ó mà ṣe o. Ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká bá wọn káàánú, ẹ jẹ́ ká bá ní kẹ́dùn, nítorí pé ní orí ìkànnì yìí, bí aláyọ̀ bá ń yọ̀, a máa ń bá wọn yọ̀, bí ẹlẹ́kún bá ń sunkún, a máa ń bá wọn sun ẹkún. Mo wá ń gbà ní àdúrà pé gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ṣẹlẹ̀ sí, pé Ọlọ́run máa ṣe kí ni? Ọlọ́run máa tù wọ́n nínú, ó máa tu ilé àti ọ̀nà wọn nínú. Gbogbo ilé tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́ o. Iwájú tí wọ́n dojúkọ, ó máa dára. Ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́. Ó ṣe ni láàánú. Ó mà ṣe o. Ó mà ṣe o. Tí a bá ń sọ ilé ayé fún ìgbà díẹ̀ ni. Ọjà láwá ná ní ayé. Kò sí bí a ṣe lè pẹ́ tó ní ayé. Ọjọ́ kan a máa lọ jíṣẹ́ fún ẹni tó rán wa níṣẹ́. Ẹ jẹ́ ká máa gbé ìgbésí ayé wa bí ìgbà tó jẹ́ pé ìgbà kẹ́yìn ni. Kí ni wọ́n máa sọ? Ìpèníjà ló jẹ́ fún ẹ̀yin àti èmi. Níwòyí ìjẹta, níwòyí àná, wọ́n wà láyé, wọn ò mọ̀ pá wọn ò mọ̀ pá nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí wọn. Mo wá ń ṣe kí ni? Mo wá fi ń pe oníkálùkù wá sí àkíyèsí, àti kékeré àti àgbà, àti ọkùnrin àti obìnrin, pé kí oníkálùkù kó lọ yẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ wò. Ẹ̀yin alágàgebè, ẹ̀yin kẹ́ni má ní, ẹ̀yin aláyé bàjẹ́, ẹ lọ jẹ́wọ́ nínú tẹ̀mbẹ̀lẹ̀kun pẹ̀lú ìwà ìkà, pẹ̀lú ọ̀dàlẹ̀. Ẹ̀yin tẹ́kàn máa ń fi orúkọ Ọlọ́run bojú, tó yẹ pé iṣẹ́ ọwọ́ yín, tó yẹ pé èèyàn lè rí ọkàn yín ni jáì. Èyí ò tiẹ̀ ní súnmọ́ yín. Nítorí pé ẹ̀ ń pe orúkọ Ọlọ́run lásán, ṣùgbọ́n ọkàn yín ò jìnnà sí Ọlọ́run. Ẹ̀yin elépè tó jẹ́ pé ẹ mọ̀ ju pé kẹ́ máa ṣe èpè burúkú lọ fún ènìyàn. Mo fẹ́ fi àsìkò yìí bẹ arábìnrin kan tẹ́ máa ń sẹ́ndì nǹkan burúkú sí ara yín tí kìí ṣe sí èmi. Ẹ lọ stop ẹ̀. Tí ẹ bá sún mi kan ògiri, mo máa dídì jáde wá fún yín, mo dẹ̀ máa porúkọ yín gàdàgbà báyìí sí, mo dẹ̀ máa jókòó wákàtí 4. Ọlọ́run mọ̀ ń gbọ́. Mo sọ fún yín pé mo ti fi ẹ̀rọ òbodò, mo yẹ orúkọ bàbá mi yan, mo ti fi sí ẹ̀yìn Ìyálájé. Ọlọ́run nìkan ni mo bẹ̀rù, mi ò bẹ̀rù yín o. Ọlọ́run mọ̀ ń gbọ́. Tẹ́ lọ kóra yín wá lógúnlógún, tẹ́ kóra yín wá lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ kéré. Mo rẹ́dì, mo wà nílé. Nǹkan tó wà nílẹ̀ yìí, mi ò bẹ̀rù Ọlọ́run.
ẹ lọ stop ẹ̀, ó ṣeé ṣe kẹ́ máa wò mí, mi ò mọ̀, ẹ lọ stop ẹ̀. Mo fún yín ní oore ọ̀fẹ́, last warning, mo máa dìídì jáde wá, máa korúkọ yín gàdàgbà, mo dẹ̀ máa jókòó. Tẹ́ bá lọ stop nonsense tẹ́ ń ṣe yín, kí ló kàn mí? Ẹ fi mí lọ́rùn sílẹ̀, ẹ ṣe tiyín kí n ṣe tèmi, mi ò kí ń ṣe ọmọdé o. Tájá bá ń yọ́bà ẹkùn, ó yẹ kẹ́kùn náà ṣe kíni. So kóníkálùkù ẹ ti ọwọ́ ọmọ yín, ẹ kì í bọ aṣọ, ẹ ròbodò, ẹ wò mí dáadáa, ẹ̀rù yín ò bà mí o, Ọlọ́run mo fi búra. Ẹ ṣé bàbá mi, ọmọ ìyá mi, Dr. Michaela, bẹ́ẹ̀ ni sà, ẹ káàbọ̀ Daddy Jimoh Adéayọ̀mí. Here's what I found. So kí èèyàn lọ bẹ́ẹ̀, mo gbà á ládùúrà pé gbogbo ilé àti ọ̀nà tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nìyẹn, kí n tó tẹ̀síwájú, káṣẹ̀ tó wá bẹ̀rẹ̀ tó wá gangan. Láti kẹjà. Ṣé ẹ rí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ìlú Èkó lẹ́ẹ̀kan sí? Ó máa ń ṣẹlẹ̀ náà káàkiri ní ìlú òyìnbó, nítorí pé àwọn awakọ̀, àwọn dẹ́ríbà yìí, àwọn drivers wọ̀nyí, ẹ jẹ́ kí n lo òyìnbó, tí wọ́n máa ń wa ọkọ̀, àwọn míì ò kì í ṣe kíni, wọn kì í pay attention, torí pé tí train bá ń bọ̀, wọ́n máa ti fún yàn ní signal, red light tó máa flash, ó máa ṣe, ẹlòmíì máa rò pé bóyá wọ́n máa beat ẹ̀ kí train náà tó dé, ó ti mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ lọ, ó ti gé ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ légbodò. Ṣùgbọ́n nígbà tí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀, ibo ni ambulance wà? Ṣé ti rí? Ara àwọn ìwà ìbàjẹ́, àwọn iṣẹ́ ibi, ara ìdí tí Yorùbá ṣe ní láti dá dúró, ara ìdí tá ṣe ní láti gba orílẹ̀-èdè tiwa, ara ìwà ìbàjẹ́, ara iṣẹ́ ibi tá à ń sọ pé àwọn ọlọ́jẹ̀lú wọ̀nyí ń ṣe, àwọn nìkan ni ara wọn nìkan náà mọ̀. Kí ló ṣẹlẹ̀ sí ambulance? Bóyá wọn ò bá ṣèfò èèyàn kan tàbí méjì. Bí a ṣe gbọ́, wọ́n sọ pé èèyàn 6 ni wọ́n pàdánù ẹ̀mí wọn, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó yé Ọlọ́run, nǹkan tó sápamọ́ sí ẹ̀yin àtèmi, ó hàn sí Ọlọ́run Elédùmarè. Ẹ káàbọ̀ Daddy Semiu Toriola àti Daddy Akingold, God bless you. So ìyẹn lọ bẹ́ẹ̀, mo rí kọ́mẹ̀ntì yín bàbá mi Ọlámilékan Sóbò, bẹ́ẹ̀ ni àwọn ni ẹ̀rù ò dẹ̀ bà mí fún kankan nínú wọn, àwọn òmìnira, àwọn ọmọ ẹ̀yìn onítìrí, torí mi ò dá sí wọn, gbogbo bí wọ́n ṣe ń kọwọ́ bọ péjì kíní mi, àwọn ni kò ṣẹ̀yìn wọn, wọ́n yọ ara wọn kúrò nínú ẹgbẹ́, mi ò dẹ̀ bínú sí, torí pé ìmọ́lẹ̀ àti òkùnkùn kò lè ṣe kíni, kò lè papọ̀. So kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ kí n bọ́ sí orí ètò. Mẹ́sẹ̀jì mi orí ọ̀rọ̀ tèmi ni pé ẹ̀yin àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àti àwọn gómìnà, àwọn ọlọ́jẹ̀lú ilẹ̀ Yorùbá, ẹ̀yin ni mo ní ọ̀rọ̀ bá sọ. Ẹ bọ́ síbí báyìí, ẹ wá síbí, èmi ọmọ yín ni mo fẹ́ bá yín sọ̀rọ̀, àti èyí tó jẹ́ ẹ̀gbọ́n mi, àti èyí tí mo lè gbà lábúrò. Ẹ wo ibi tí ẹ bá wa dé, ẹ wo ibi tí ẹ bá ìran Yorùbá dé, ẹ wo ibi tí ẹ sìn wá dé. Ní àkọ́kọ́ ọjọ́, nígbà tí ilẹ̀ Yorùbá ń jẹ́ ilẹ̀ Yorùbá, nígbà tí eku ń ké bí eku, tí ẹyẹ ń ké bí ẹyẹ, tí ọmọ ènìyàn ń fọhùn bí ọmọ ènìyàn ní ilẹ̀ Yorùbá. Nígbàyé
bàbá wa Awólọ́wọ̀, mi ò sọ pé bàbá perfect. Nígbà ayé bàbá Bọ́lá Ìgè, bàbá mi Confirm International, God bless you, ẹ ṣé gan sà. Títí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ jẹ nínú àǹfààní, ẹ jẹ nínú oore ọ̀fẹ́ ní ayé ọjọ́ òun. Ẹ̀yin ọlọ́jẹ̀lú ni màá kọ́ bẹ̀rẹ̀ ní orí wọn. Free ètò ìlera ọ̀fẹ́, ilé ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́, ilé ìwòsàn ọ̀fẹ́. Ebi ò pa àwọn arúgbó, ebi ò pa àwọn àgbàlagbà, àwọn opó, àwọn tí kò ní òbí, àwọn ọmọ òrukàn. Gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ. Ẹ wá wo ibi tí ẹ sún wa dé nísìn. Ní ilẹ̀ Yorùbá kò sí mi ò gbọ́ rí nínú ìtàn Yorùbá ní ìgbà kan rí nígbà tí àwa fi ń dàgbà kí ọmọ Yorùbá máa lọ sùn ní abẹ́ bridge. Mi ò gbọ́ rí pé kí ebi máa pa ènìyàn kí wọ́n dẹ̀ dákẹ́. Ẹ̀yin ọba mo ṣe ìbà fún orí adé, mo ń bọ̀ wá sí orí yín, kò tí kì í ṣe léèní. Ó wá di wípé mo máa ń wo program Alhaji Hamzat Oríyọmí, mo máa gbé ètò kan wá tí mo rí ní ọ̀dọ̀ wọn. Ó touch mi gan ni, mo gbé fún wọn, Alhaji Hamzat Oríyọmí. Máa ń like ẹni tó bá jẹ́ pé kí ni wọ́n ò ṣe Yorùbá nation ṣùgbọ́n wọ́n fẹ́ràn ọ̀rọ̀ wọn, wọ́n ní àánú. Ṣé ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí ebi ń pa? Ṣé ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí ìyà ń jẹ? Ṣé ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí wọ́n ń sun ẹkún tí wọn ò lè sun tán? Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn míì wọn a máa lọ sí ọ̀dọ̀ Alhaji Oríyọmí Hamzat. Nígbà tí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ jẹ̀lú gómìnà wọ̀nyí, ọ̀pọ̀lọpọ̀ jẹ̀lú ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ wà níbẹ̀, tí ẹ fọwọ́ lẹ́rán, tó jẹ́ pé gbogbo ti yín òde, kí àwọn ìyàwó yín wọ́n ṣàtìlò the best of the best. Kẹ̀bẹ̀ ṣe ní ìyàwó bẹ́ẹ̀ ni ẹ̀ ní àlè tẹ́ rán wọn lọ sí ìlú òyìnbó. Owó tí wọ́n ń kó fún yín láti fi tọ́jú àwọn aráàlú yín, láti fi tọ́jú àwọn tẹ́ ń jẹ ọba lé lórí, ẹ̀yin sọ di owó ti ara yín, ẹ sọ di owó ti ìdílé yín, ẹ máa lọ fi ra ilé fún àwọn ọmọ yín, ẹ máa fi ra ilé fún àwọn àlè yín ní ìlú òyìnbó. Kò kàn yín, ẹni amọ̀rí ìbá kú ni. Ó mà ṣe o. Ṣé ẹ wo ibi tí ẹ bá ilẹ̀ Yorùbá dé? Mo máa play nǹkan kan fún wa, mo máa play fọ́nrán kan fún wa. Ó tipẹ́tipẹ́, àṣé ní ìgbà kan rí, àṣé àwọn kan wọ́n fẹ́ tún ilẹ̀ Yorùbá ṣe. Ọlọ́run fi ọ̀run kẹ́ bàbá wa, wọ́n ti dolóògbé nísìn, wọ́n ti wàjà, Aláàfin Ọ̀yọ́. Ṣùgbọ́n àfẹ̀mí kò kàn yín, kò káyé. Ìran náání ìran Yorùbá. Ẹ káàbọ̀ bàbá mi Adébánjọ Bámidélé Jonathan, ẹ kú ọjọ́ mẹ́ta sà. Náání ìran Yorùbá, bìkítà. Òun ló wá tún wá débi ibi tá a dé báyìí. Òun lẹ wá ń sá kàbàkàbà káàkiri nísìn. Ẹ wá ń sọ pé kí Yorùbá dìbò fún yín. Kí ni ẹ̀yin ti ṣe fún ìran Yorùbá kẹ́yìn tó sọ pé kí Yorùbá dìbò fún yín? Tẹ́ bá ṣe bó bí wọ́n ṣe ń ṣe tó rí bó ṣe yẹ kó rí, ní láti máa bẹ̀bẹ̀ kí Yorùbá tó dìbò fún yín. Kí ni ojúṣe àwọn olóṣèlú sí àwọn tí wọ́n ń jọba lé lórí? Ní ìlú òyìnbó káàkiri, níbi tí èmi wà, tó bá fẹ́ kí wọ́n dìbò fún ẹ, ọdún 4 ni wàá ṣe nǹkan tó yẹ kó ṣe. Tí o bá jáde, ẹ jẹ́ kí n fi ṣe àpẹẹrẹ, tí n bá fẹ́ kí wọ́n dìbò fún mi, tí n bá jáde pé ókè o, ọdún 4 tí máa fi ṣe ìjọba, omi máa wà, iná máa wà fún yín, ilé ìwòsàn yín, ojú ọ̀nà, ní ilé ìwé àwọn ọmọ yín, àwọn tó bá kù díẹ̀ káàtó fún, mo máa ṣe ìrànlọ́wọ́ fún wọn. Gbogbo ìlérí tí mo sọ nígbà tí mo fi ń kàmpéènì káàkiri, mo ní láti rí i dájú pé mo ṣe. Gbogbo owó tí n bá dẹ̀gbà láti ọ̀dọ̀ ìjọba, mo ní láti rí i pé mo lò ó sí nǹkan tí mo fẹ́ lò fún. Tí mi ò bá ṣe bẹ́ẹ̀, kí ló máa ṣẹlẹ̀? Tó bá tún di ọdún 4 míì tí ìjọba àyàn bá ti parí, tí mi ò bá ṣe, wọn ò ní dìbò fún mi. Nítorí pé kí ni, mi ò ṣe nǹkan tí mo sọ pé máa ṣe fún àwọn
tí mo ṣèjọba lé lórí. Ẹ káàbọ̀ mọ́ mi Rebecca, God bless you ma. Mi ò ṣe fún wọn. So ìyẹn lọ bẹ́ẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́ ni mo wá ń béèrè ní ọwọ́ ẹ̀yin gómìnà, no, lọ́wọ́ ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá wọ̀nyí. Ẹ̀yin gómìnà, gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, ẹ sọ fún mi, iléèwé nínú iléèwé ti ìjọba ni o, mi ò sọ̀rọ̀ tàwọn ní private, àwọn tí wọ́n dá sí ara wọn ní ti ìjọba gangan. Nǹkan mélòó ni ẹ ti ṣe sí ibẹ̀? Àwọn olùkọ́, ǹjẹ́ ń fún àwọn olùkọ́ ní owó ní àsìkò tí ó tó àti ìgbà tí ó yẹ? Ilé ìwòsàn, ṣé ilé ìwòsàn tó wà ní ilẹ̀ Yorùbá ní state tí gbogbo yín tẹ̀ ń jẹ ìjọba lé lórí, kí ni nǹkan tí ẹ ti ṣe sí ilé ìwòsàn bẹ̀? Àwọn arúgbó, ǹjẹ́ ẹ̀ ń tọ́jú àwọn arúgbó? Ǹjẹ́ ẹ nífẹ̀ẹ́ àwọn mẹ̀kúnnù? Ǹjẹ́ ẹ̀ ń tọ́jú àwọn tí ebi ń pa? Àwọn ọmọ òrukàn, ǹjẹ́ ẹ̀ ń ṣètọ́jú wọn? Ojú ọ̀nà, báwo ni ojú ọ̀nà gbogbo láti Ọ̀yọ́ state, gbogbo ojú ọ̀nà ilẹ̀ Yorùbá pátápátá títí tí ó fi dé Èkó, èwo lẹ ṣe? Iná, ǹjẹ́ iná wà ní àsìkò nígbà tó yẹ kí iná kí ó wà? Omi, ǹjẹ́ omi wà nígbà tó yẹ kí omi kí ó wà? Mo ń béèrè gbogbo eléyìí ní ọwọ́ yín ni o. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín aláìlójútì, aláìníròònú jinlẹ̀, aláìbẹ̀rù Ọlọ́run. Ńṣe ló yẹ kí ọ̀pọ̀lọpọ̀ nínú yín kẹ́ fọwọ́ bojú, ẹ wá ń sáré káàkiri, ẹ fẹ́ ṣe kí ni? Ẹ fẹ́ kí wọ́n tún gbé yín wọlé ní ẹlẹ́ẹ̀kejì fún ọdún 4 mìíràn. Ẹ tọ́ka sí èyí tí ẹ ti ṣe fún ọdún 4 tí ẹ ti parí, tí wọ́n máa tún tó fún yín ní àǹfààní tó máa jẹ́ káwọn ènìyàn gbé yín wọlé ní ẹlẹ́ẹ̀kejì. Ẹ káàbọ̀ Dádì Ògúndàrè Ràmánù, God bless you sir. Ẹ fún mi ní mo ń béèrè, ẹ tọ́ka sí nǹkan kan tó máa jẹ́ pé ókè o, tòótọ́ lágbájá yìí o, gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí o, ó mà ṣe bó ṣe yẹ kó yóò ṣe o. Ẹ tọ́ka sí, torí àsìkò ìdìbò òun nìyí, àsìkò náà sì dé. Bí ó tilẹ̀ jẹ́ pé a ti gbọ́ pé wọ́n tún ti ṣe kíni, wọ́n ti sún síwájú di ọjọ́ 18 oṣù tí a wà ní inú ẹ̀. Fún kíni? Fún ìdí èwo? Tí ẹ bá dé ilé ìwòsàn, wọ́n máa kọ́ béèrè owó kí wọ́n tó lè tọ́jú ẹni tí wọ́n gbé lọ sí. Ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀? Àwọn dẹ̀ ń lọ káàkiri, gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá yìí pátápátá ni wọ́n ń lọ káàkiri sí ìlú òyìnbó, tí orí bá ti fẹ́ wọn kínkínní báyìí, ó ti di ìlú òyìnbó. Ǹjẹ́ ó yẹ kó máa lọ sí ìlú òyìnbó láti lọ tọ́jú ara wọn? Kí ni dé tí wọn ò ṣe lè dúró ní ìpínlẹ̀ tí wọ́n ń ṣe ìjọba bẹ̀ kí wọ́n gba ìtọ́jú? Nítorí pé wọn ò ṣe, kò rí bó ṣe yẹ kó rí, nítorí pé kò sí gbogbo nǹkan tó yẹ kó wà ní ilé ìwòsàn tó péye tó dájú, kò sí ní ibẹ̀. Àbí mo pa irọ́? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé ó yẹ kí wọ́n ṣì wà láyé, ṣùgbọ́n wọ́n gé ẹ̀mí wọn légbodò nítorí àìsàn kínkínní. Àìsàn kínkínní, àìsàn tí ò yẹ kó mú wọn lọ, òun ló mú wọn lọ. Àìmọye ilé ọlá tí wọ́n ti sọ di ahoro. Ìyẹn lọ bẹ́ẹ̀. Mo ń wo iléèwé kan, mi ò ní dárúkọ stéètì náà. Òjò nínú iléèwé ọ̀hún, òjò sílẹ̀ ilé school náà, òrùlé ó ti já, òjò ti ṣí, òjò ń rọ̀, òjò yẹn wá wọlé, àwọn ọmọ yẹn dẹ̀ wà nínú iléèwé. Ó gba omijé ní ojú mi. Ibo ni àwọn èèyàn, ibo ni wọ́n fi ẹ̀rí ọkàn wọn sí?
ǹjẹ́ wọ́n ti rántí àtúbọ̀tán? Ǹjẹ́ wọ́n rántí pé ní ọjọ́ kan ṣáá, bí mo ṣe máa ń sọ, mi ò rí kéèyàn pẹ́ jù pátápátá láyé 120. Ọjọ́ kan oníkálukú máa lọ jíyìn fún ẹni tó rán wá sí ayé. Níbo ni wọ́n fi ọkàn wọn sí? Ibo ni wọ́n fi ẹ̀rí ọkàn wọn sí? Wọ́n ti gbàgbé pé bóyá torí pé kí wọ́n lè ran ìran wọn lọ́wọ́ ni Ọlọ́run ṣe gbé wọn sí ipò tí wọ́n wà yẹn, ṣùgbọ́n wọ́n wá ń lo ipò agbára tí wọ́n wà, wọ́n wá fi ní àwọn ènìyàn ní ara. Ibo ni ẹ̀rí ọkàn wọn wà? Àwọn ọmọ kéékèèké wọ́n ti gbàgbé pé kò wù òbí àwọn ọmọdé wọ̀nyí náà, ṣùgbọ́n wọn ò ní agbára, wọn ò ní orí ọ̀fẹ́. Àwọn ọmọ tí wọ́n wà nílùú òyìnbó káàkiri. Wọ́n ti gbàgbé wípé ọjọ́ ọ̀la tí àwọn tìran wọn, mi ò ṣẹ́ ìpè, ẹjọ́ ẹ gbọ́ mi dáadáa, mi ò búyàn, mi ò dẹ̀ ṣẹ́ ìpè. Ọjọ́ ọ̀la tí àwọn ọmọ tí wọn, nítorí pé ìwé mímọ́ ó jẹ́ kó yé ni wípé Ọlọ́run, òun ni Ọlọ́run, ó máa ń béèrè ẹ̀ṣẹ̀ láti ìran kìíní dé ìran kẹrin. Ọlọ́run kó má bínú sí wa. Ẹ káàbọ̀ mọ́mì mi Adéjọkẹ́ Awẹ́, God bless you mọ́mì. Kó yẹ Ọlọ́run kó má bínú sí wa. Ní ìlú òyìnbó, tí o bá ti bí ọmọ náà gbára, tó bá tiẹ̀ ti lóyún, tó bá jẹ́ pé ó kù díẹ̀ káàtó, kó jẹ́ pé ìdílé tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó ni, tí kò sí owó, tí kò sí agbára, ìjọba, gómìnà ìpínlẹ̀ náà máa ti ṣe kíni, ìjọba state tí onítàn bá wà, wọ́n máa ti rí pé okay, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fìdí ẹ̀, wọ́n máa ra oúnjẹ, wọ́n máa fún ní owó tó máa fi ra oúnjẹ sílé láti rí dájú pé ọmọ tí ó wà nínú ẹ̀yàn ó develop, brain á lè develop. Láti inú oyún ni wọ́n ti máa ń tọ́jú àwọn ọmọ wọn. Ẹni tó bá kù díẹ̀ káàtó fún, títí bẹ̀rẹ̀ láti inú oyún títí tó máa fi parí iléèwé gíga, ó dẹ̀ ní láti show wọn ní proof. Bí wọ́n ṣe máa ń ṣe ní ìlú àwọn òyìnbó táwọn máa ń lọ káàkiri nìyẹn o. Ṣùgbọ́n àwọn ò lè ṣe bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ tiwọn. Wọn ò lè ṣe bẹ́ẹ̀. Wọn ò lè tọ́jú àwọn mẹ̀kúnnù. Àwọn mẹ̀kúnnù ò jẹ́ nǹkan kan. Wọ́n ń take àwọn mẹ̀kúnnù, wọ́n ń take wọn for granted. Torí pé wọ́n mọ̀ pé tó àsìkò ìdìbò míì bá tún ti tó, wọ́n máa wá sí ọ̀dọ̀ àwọn. Ìdí nìyí tí Yorùbá nation tí a ṣe ń pariwo pé ilé ti yá, ẹ jẹ́ ká máa lọ. Nítorí pé nígbà tí a bá gba orílẹ̀-èdè wa, nígbà tí Yorùbá tó bá dá dúró, tí orílẹ̀-èdè Yorùbá tó bá ṣe kíni, tí ó bá dúró, gbogbo nǹkan báyìí ni ó máa wà. Gbàrà láti inú oyún ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní tọ́jú aboyún. Bí a ṣe bí ẹrú la bí ọmọ, gẹ́gẹ́ bí orin wa ṣe sọ. Gbàrà láti inú oyún títí tọ́mọ máa fi bẹ̀rẹ̀ kíni, tó máa fi bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, tí àwọn òbí ò bá ní agbára, tí wọn ò bá ní àǹfààní àti orí ọ̀fẹ́. Èyí táwọn ìjọba mùjẹmùjẹ tí wọ́n dájú, tó jẹ́ pé gbogbo owó tí wọ́n ń gbà tó yẹ kó máa fi tún ọ̀nà ṣe, tó yẹ kó máa fi ṣe ìtọ́jú, wọ́n kó sí àpò tiwọn ni. Àfẹ̀mí. Wọ́n ti gbàgbé pé nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju èje lọ. Àfi kán máa gbé Wàsíù K1 lọ sí òde lónìí, òde lọ́la. Òun ni àwọn náà sún wa dé ibi tí a dé yìí. Ẹ̀yin àgbààgbà, ọ̀pọ̀lọpọ̀, mi ò sọ pé gbogbo, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọlọ́jẹ̀lú yìí, àwọn náà sún wa dé ibi tí a dé yìí. Àti àwọn àgbààgbà kan ní ilẹ̀ Yorùbá, àwọn náà sún wa dé ibi tí a dé ní èní yìí. Àwọn ni Yorùbá Fúlàní, ìgbà tí wọ́n lọ ń ká àwọn ènìyàn mọ́ oko, wọ́n lọ ń bá wọn ní ojú ọ̀nà, wọn ò jẹ́ kí wọ́n lè lọ sí oko mọ́. Wọ́n lọ ń fi tipátìkúùkù bá àwọn ìyá àgbàlagbà ṣe, bá àwọn ọmọ tí ò tí yẹ kó mọ ọkùnrin ṣe. Àwọn ọlọ́jẹ̀lú yìí, ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, wọ́n fọwọ́ lọ́rán, wọ́n ń wò, nítorí pé kíni, kò kàn wọ́n. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ìlú Gàngàn. Èmi máa sọ. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ìlú Gàngàn. Ẹ wo èyí tí ó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀. Ṣé báyìí ta tiẹ̀ gbọ́ ni?
láìpẹ́ yìí gangan ìṣẹ̀lẹ̀ kan tún ṣẹlẹ̀ ní ọjọ́ méjì kan sẹ́yìn ní ìlú ṣé níbì kan ní Kwara State mo ti gbàgbé àwọn Fúlàní wọ́n lọ ká ẹnìkan mọ́ oko tẹ́ bá rí bí wọ́n ṣe gé onítọ̀ tẹ́ bá rí bí wọ́n ṣe ṣá wọ́n dẹ̀ dákẹ́ wọ́n dẹ̀ ń wò ṣùgbọ́n àsìkò wá dé nísìnyìí wọ́n fẹ́ tún ṣe kí ni ìdìbò míì tún dé wọ́n wá ń sá káàkiri wọ́n wá ń lọ káàkiri wọ́n wá ń bẹ̀bẹ̀ káàkiri kò jọ rárá kó má bàa rí báyìí òun ni wọ́n ṣe ń pariwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kí oníkálukú yín ẹ ṣe ẹ̀tọ́ yín ẹ ṣe ojúṣe yín ẹ darapọ̀ ẹ̀yin gómìnà wọ̀nyí ẹ darapọ̀ ẹ̀yin ọlọ́jẹ̀lú ilẹ̀ Yorùbá yìí ẹ darapọ̀ ẹ jáwọ́ nínú àpọ̀n tí kò yọ ẹ jẹ́ kádìjọ́ jà fún ìran wa ẹ jà fún ìran yín ìran Yorùbá nítorí pé oko ẹrú ni a wà nítorí pé ìyà ń jẹ ará ní àwọn ènìyàn ìnira yìí ti pọ̀ jù. kò kàn yín ìgbà tẹ́ pé owó gbogbo ẹ̀ ó wà ní ọwọ́ yín agbára wà ní ọwọ́ yín ẹ ti sọ èní nù ẹ rántí àtúbọ̀tán. ẹ jẹ́ kí n sáré play kinní yìí fún wa ó mà ṣe o gbogbo ìgbàkúgbà tí n bá ti rántí tí mo rí bí wọ́n ṣe ń ṣe ìran Yorùbá omi a máa ṣe kinní omi a máa bọ́ ní ojú ọ̀tá mi ó máa ń kọ mí lóyún ominú lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ jọ̀wọ́ ẹ farabalẹ̀ gbọ́ eléyìí ẹ má gbàgbé ẹ má bá mi pé ètò ìjọ. All over the world to at least make sure they get minimum 5 potential investors who will be interested in investing in Nigeria, in Yoruba land, not Nigeria. And we did. So we had a conference in Dubai at the Burj Khalifa. We invited Alaafin. We invited Oni. Oni couldn't come, but Alaafin came. Now we invited the 5 governors. Lagos, Ogun, Oyo, Ondo, Osun. We invited all of them. Because that's our target. Now, in addition to our own invitation to all these governors, Alaafin also invited them. And we put together all these investors from all over the world. We put them together in Dubai. Worldwide Holdings is the president of Worldwide Holdings is Lama Jensen. He was so impressed at our presentation about Yoruba land. So because everything, we identified everything in Yoruba land, mineral resources, agriculture, and all this. So this is just exactly the same thing we're trying to do now. He was impressed. He alone promised Alaafin that $100 billion on the platform for Yoruba land. Wherever you want in Yoruba land, he was ready to do $200 billion. I'm not talking in terms of $1 billion. And Alaafin was like, if you can give us a aeroplane to start a airline, we can even start with that. He said, done. That Alaafin should get the necessary documents for it. And Alaafin agreed. We were to construct trains around Yoruba states alone. Yoruba states alone. And a big mall in Osogbo as the center of Yoruba. Alaafin himself agreed to all this. We signed everybody. A Russian company also, a Russian organization also said they are ready to invest $50 billion. Many of them. Alaafin was like, this is an opportunity. None of the governors came to that conference. When these people were to sign, it was Alaafin who signed and me that witnessed. None of the governors, none of them came. It was Alaafin was almost crying at that conference. He even called Ajumobi, he called Ajumobi. I was there when he was calling him. And Ajumobi said, Monsura was there. At that time when we were talking, Monsura was not there. Monsura was in the gold soak.
Monsola, we understand, was the speaker of the house at that time. Alaafin was almost crying. And Alaafin said they should come to Nigeria. Nothing happened. And since then, we realized that these people are not interested in the development of Yoruba. They are interested in being governor. Ṣé ẹ ti gbọ́? Má kí wa bí ẹ ṣe wọlé yan mórí yín o. Ṣé ẹ ti gbọ́ nǹkan tán sọ? Ṣé gbọ́ nǹkan tán sọ? Kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n sáré kí Dádì Mufutau Saludeen, ẹ ṣé mo dúpẹ́. Dádì Ògúndáre Raimanu, Mọ́mí Akínọlá Morákinyọ àbí Dádì, sorry, ẹ ṣé mo dúpẹ́. Ṣé ẹ ti gbọ́? Láti ìgbà ayé Àjímọ̀bí, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, APC, tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí APC, ẹgbẹ́kẹ́gbẹ́, ẹgbẹ́ mùjẹ̀mùjẹ̀, ẹgbẹ́ tó ń ba ọmọlúàbí jẹ́, ẹgbẹ́ tí inú Ọlọ́run kò dùn sí. Ìjọba, ẹ̀yin mọ̀ ọgbà sí ìjọba APC, ẹ̀yin mọ̀ àtìgbà tí wọ́n ti wà ní orí oyè, ṣẹ́yìn mọ ilé tí wọ́n ti sọ di ahoro ni, wọ́n ti sọ ilé ọlá, wọ́n ti sọ di ahoro. Mi ò campaign ni o, mi ò kí ń ṣe PDP, mi ò kí ń ṣe Labour, no, Yorùbá Nation pátápátá ni mo dúró fún, ẹ lọ gbé mi yẹ̀wò dáadáa. Àti ìgbáyé Àjìmọ̀bí, ṣé ẹ ti gbọ́? Ọlọ́run kí bàbá Aláàfin Ọ̀yọ́ kí wọ́n tó wó wàjà. Ṣé ẹ gbọ́ tí àwọn kan fẹ́ ṣe Odùduwà airplane, wọ́n fẹ́ ṣe, ṣùgbọ́n wọ́n kọ̀, wọn ò lọ nítorí àtẹnujẹ, nítorí tí wọ́n ti àfẹ̀mí, nítorí pé wọn ò fẹ́ kí ìran wọn kí ó bọ́ kúrò nínú oko ẹrú, nítorí pé wọ́n rí jẹ nínú ìwà ìbàjẹ́. Ẹ káàbọ̀ bàbá mi Ọlánìpẹ̀kun Táíwò. Torí pé kò kàn wọ́n, àwọn ò gbàgbọ́ nínú pé bí a ṣe bí ẹrú la bí ọmọ, wọ́n sì gbàgbọ́ nínú kí àwọn sì máa ní kí àwọn èèyàn sì máa wojú wọn kán tó jẹun, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ó mà ṣe o. Ẹ wo àǹfààní tí wọ́n jẹ́ kí a miss ní ọdún náà lọ́hùn. Ìbá ṣe kó jẹ́ pé gbogbo wọ́n dìjọ lọ kí wọ́n tẹ̀lé bàbá Aláàfin ní ọdún náà lọ́hùn nígbà tí bàbá wà láyé. Báwo ni ìbá ti dùn tó? Ibi tá a wà báyìí kọ́ la bá wà. Ìyá wa Ọmọbọ́lá Ọládèjì, ẹ káàbọ̀ sí orí ètò. Màá polongo yín, màá sọ nípa yín tí n bá ṣe ètò tán máa. Báwo ni ìbá ti dùn tó? Ṣùgbọ́n Yorùbá àfẹ̀mí tí ò bá ti kàn wọ́n kò káyé. Wọ́n ti gbàgbé pé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ẹnìkan kò lólé ayé tán àbí. Kò sí ẹkún àti ìpayín keke òun ni ní ilẹ̀ Yorùbá. Ní ilẹ̀ Yorùbá, ẹkún òun ìpayín keke. Ìlú le, kò sí owó lóde. Ọmọdé ń sunkún, àgbà ń sunkún. Obìnrin ń ké, ọmọdé ń ké. Àrò Saheed, ẹ káàbọ̀ sà. Ó ṣe ni láàánú lọ́pọ̀lọpọ̀. Nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọlọ́jẹ̀lú yìí, pàápàá jùlọ àwọn gómìnà ilẹ̀ Yorùbá pátápátá, àwọn ni mo ní bá sọ̀rọ̀, àwọn ló kàn mí, kò kàn mí pẹ̀lú àwọn yòókù. Ti Ìgbò kàn mí, ti ilẹ̀ Haúsá ò kàn mí, ti ilẹ̀ Yorùbá ló kàn mí. Nítorí pé akótilétà, ẹni ibi, ẹni ìkà ni wọ́n, ní òbú wọn mò ń sọ̀rọ̀ ni, ọ̀dájú ni wọ́n. Ọdún mẹ́rin míì wá tún ti dé báyìí, àsìkò ìdìbò míì tún ti dé báyìí, wọ́n wá ń ké káàkiri, wọ́n wá sọ pé kẹ́ dìbò fún àwọn. Bẹ́ẹ̀ náà ni ní Ọ̀yọ́ àti ní Ọ̀yọ́, àwọn kan lọ sí Ògbómọ̀ṣọ́ ní èní náà kọ́ ni ìṣẹ̀lẹ̀ burúkú míì náà
ó tún ṣẹlẹ̀ àwọn kan náà tún pàdánù ẹ̀mí wọn torí pé ọ̀nà ò dára mọ́tò gan tí wọ́n ń wà gan kò dára wọn owó kò sí iṣẹ́ kò sí owó báwo ni wọ́n ṣe máa kéèyàn tó travel bẹ́ẹ̀ kó tó gbé mọ́tò sí ojú ọ̀nà ó ní àwọn nǹkan kan tó ní láti ṣe wàá gbé mọ́tò lọ sí ọ̀dọ̀ mechanic wàá wọ́n máa make sure pé gbogbo tires mọ́tò àti epo gbogbo everything wheels everything ó wà okay ó wà in order kó tó lè jáde kò sí rẹ̀ àǹfààní yẹn ò yọ nítorí pé kò sí owó wọn lóde wọ́n kàn fi ẹ̀mí àwọn èèyàn wọ́n fi ń ṣe kíni wọ́n fi ń rúbọ àwọn dẹ̀ ń kó agbádá wọ̀ ọlọ́run máa dá o ọlọ́run máa dá àti ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ibo lẹ wà ibo ni ojú yín wà ẹ̀yin alágbára ẹ̀yin àgbààgbà ẹ̀yin tẹ́ ẹ ní owó láti dìde láti jà fún ìran yín ibo lẹ wà ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ṣé ní ọ̀sẹ̀ tí ó kọjá ni tí mi ò àbí nígbà tí bàbá Akíntóyè tí wọ́n fi ń kí bàbá Bọ́lá Ahmed Tinubu náà mo ṣe play kìnìyàn pé ẹ gbọ́ dáadáa wọ́n ń kí wọn ni nítorí pé ọmọ Yorùbá ni wọ́n wá ń pe àwọn àgbààgbà àti àwọn ọlọ́jẹ̀lú yan pé ẹ má dá àwọn dá ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ Yorùbá nation yìí nìkan ẹ má dá àwọn ọmọdé yìí dá ọ̀rọ̀ láti gba òmìnira ilẹ̀ Yorùbá nìkan ìgbà wo lẹ máa tó dìde ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin tí Ọlọ́run fún ní agbára orí ọ̀fẹ́ àti àánú òun lẹ rí gbà ibo lẹ wà àsìkò ti tó láti dìde láti jà fún ìran yín ẹ wo gbogbo bó ṣe lọ ní ìlú Èkó bí mo ṣe sọ mo ti sọ fáwọn tí wọ́n bá mi sọ̀rọ̀ ẹnìkan tá a dìjọ sọ̀rọ̀ mi ò campaign fún APC bí mo ṣe sọ mi ò kì í ṣe APC náà mo ṣe máa ń sọ pé kí wọ́n jọ kan gbọ́ mi dáadáa tí kì í bá ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn ǹjọ́ yẹ kó máa ṣẹlẹ̀ ká sọ pé àwọn ṣe bó ṣe yẹ kán ṣe ẹ̀yin lẹ kí o lè wọlé náà ìgbà tó yẹ kẹ́ dìde kẹ́ dìde kẹ́ ran àwọn ìran tiyín lọ́wọ́ àwọn ipò gíga kẹ́ jáwọ́ kẹ́ gbé àwọn tiyín sí ìran tiyín sí ipò gíga sí ipò ọlá ẹ̀mí ṣe bẹ́ẹ̀ àwọn àjèjì lẹ máa gbé sí ipò tí ò yẹ kẹ́ gbé wọn sí ó wá ti délẹ̀ tán báyìí ẹ máa yanjú ẹ̀ nígbà tí wọ́n sọ pé tí a bá ń jọ gbọ́ wípé ọ̀rọ̀ yìí a máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn ṣé kò wá ti máa lẹ́yìn báyìí ṣé kò ti máa lẹ́yìn báyìí ẹni tó bá ta ara alẹ́ ẹ̀ lọ́pọ̀ ni kò lè rí rà ní ọ̀wọ́n ẹnìkan sẹ́ǹdì kínní ìsinmi wọ́n fẹ́ kí n play ẹ̀ fún wa. Yorùbá gọ̀ wọ́n fi ẹnu họra wọ́n dẹ̀ máa ń rò pé bí àwọn ọgbọ́n ni wọ́n mọ̀ pé nǹkan kan wà tó ń pè ní national interest àti personal interest mi ò lè jẹ́ kí personal interest mi kó override the national interest mi national interest ni pé gbogbo nǹkan tí ẹ̀yà mi fẹ́ gbogbo nǹkan tí àwọn tó jẹ́ ẹ̀yà mi nǹkan tí wọ́n fẹ́ràn personal interest ni pé nǹkan tẹ̀mí fẹ́ràn but tí mo bá rí pé nǹkan tí mo fẹ́ràn yẹn àwọn ẹ̀yà mi wọn ò fẹ́ràn nǹkan yẹn nǹkan tẹ̀yà mi bá fẹ́ràn yẹn òun ni máa ṣe kíni òun ni máa ṣe màá gbé personal interest tèmi yẹn màá gbé sẹ́gbẹ̀ẹ́ kan màá ṣe nǹkan tí ó bá jẹ́ pé national interest tó máa jẹ́ pé gbogbo àwọn ẹ̀yà mi àwọn èèyàn mi àwọn ẹbí mi àwọn tó jẹ́ ẹ̀yà mi àwọn tó jẹ́ ọmọ ìlú mi tí gbogbo máa jọ benefit. Àwọn ọmọ Ìgbò wọ́n gbọ́n gan wọ́n ní orí pípé Haúsá Fúlàní orí wọn pé ju ti Yorùbá lọ orí Yorùbá ò pé rárá
Yorùbá ni mí o, ìyá mi, bàbá mi, Yorùbá 1,000,000%. Ọmọ Ìbàdàn ni mí. But orí Yorùbá ò pé rárá. Èkó ń ṣe ibi tó yẹ kẹ́ fi máa bá anybody ṣeré. Haúsá Fúlàní, wọ́n máa ń jókòó máa fi wá ṣe yẹ̀yẹ́ ni. Tó bá jẹ́ pé Haúsá ló ní Èkó, wọn ò ní gbà kí anybody gba Èkó mọ́ wọn lọ́wọ́. Tó bá jẹ́ pé Ìgbò ló ní Èkó, Ìgbò ò ní gbà láyéláyé, wọn ò ní ta ilẹ̀ a single plot fún ẹ̀yin tẹ́ bá kí ń ṣe ẹ̀yà Ìgbò nílùú Èkó. Wọ́n máa protect Èkó. Àwọn Yorùbá ò mọ nǹkan tó ń pè ní land. Ilẹ̀ wà very very important gan. Ó wà very very important. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, mo lọ sí many country. Mo dẹ̀ rí bọ́n ṣe ń ṣe ń bẹ̀. A lot of country wà tó yẹ pé as a foreigner wọn ò ní ta lẹ̀ fún ẹ. Tó wọ́n fẹ́ ra lẹ̀, wọ́n máa ní kó lọ mú ọmọ nílùú wá gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ náà máa ní kó fi orúkọ ẹ̀ ra lẹ̀. Tó bá lọ fẹ́ open company, wọ́n máa sọ fún ẹni pé okay, company tó fẹ́ open nìyí o. Kó lọ wá ọmọ ìlú yẹn wá. Kó lọ wá ọmọ ìlú yẹn wá. Ọmọ ìlú yẹn, ìwọ máa jẹ́ bí manager company yẹn. Ọmọ ìlú yẹn ló máa jẹ́ MD. So ọmọ ìlú yẹn máa ní 60%. Ìwọ tó lówó tó gbówó sílẹ̀, tẹ̀fi dá company yẹn sílẹ̀, 40% ló máa ní. Wọ́n dẹ̀ tún máa sọ fún ẹ pé company tó fẹ́ dá sílẹ̀ yìí o, tó bá jẹ́ pé 100 ní staff ẹ, àwọn ọmọ nílùú táwọn máa ṣiṣẹ́ ní company yẹn, tó dẹ̀ máa wà ní good position. Bí 75% ọmọ nílùú ló máa wà ní company yẹn, 25% ló máa allow pé kí foreigner tó kù wọ́n ṣiṣẹ́ mẹ́. But 75% of the people that are working in that company will be from that country. Bí wọ́n ṣe ń ṣe nìyẹn. But Yorùbá, gbogbo wọn bàbá ayé àtijọ́ yẹn, ẹnu gbogbo ilẹ̀ yìí ẹ̀ta fún Ìgbò. Ìgbò dẹ̀ mọ́ value lẹ̀ yẹn. Mo ní ọ̀rẹ́ ọmọ Ìgbò kan torí mo ní wọn lọ́wọ́ tó pọ̀ rẹpẹtẹ. Àjọ ń ṣọ̀rẹ́ ní ìlú òyìnbó àti ní Nàìjíríà mìíràn náà. So ọmọ Ìgbò ń sọ fún mi pé Yorùbá gọ̀. Mo ní how? Ó ní tí Yorùbá, ó ní tó bá ra ilẹ̀ lọ́wọ́ Yorùbá ní 100 naira. Ó ní tí Yorùbá bá tó bá dọjọ́ kẹta àbọ̀jọ́ karùn-ún, tí Yorùbá yẹn bá dé, ó ní 100 naira ló fún òun o. Tí Yorùbá yẹn bá fún òun ní 10,000 naira, òun ní talẹ̀ yẹn padà fún. Ẹ máa gbọ́ ìjọ. Ó ní kí Yorùbá yẹn fún òun ní 100,000, ó lóun ní talẹ̀ yẹn padà fún. Wọ́n á sọ fún pé ṣe bí 100 naira ló rà á, pé èèyàn tó dẹ̀ kọ́ 100,000 fún ẹ, ó lóun ní ta fún. Ó ní kó fún òun ní 10 million, ó lóun ní ta fún. Wọ́n á ní why? Ó ní tí ó bá jẹ́ pé Ìgbò ẹgbẹ́ òun ló wá tó fẹ́ ra lẹ̀ yẹn ní 500 naira, òun á ta fún. Wọ́n á farabalẹ̀ pẹ̀lú ẹ̀. Wọ́n á ní kí ni reason tó sọ bẹ́ẹ̀. Ó ní since tóun bá ti ra lẹ̀ lọ́wọ́ Yorùbá, ilẹ̀ yẹn ti kó lọ́wọ́ Yorùbá nìyẹn, ó ti di Igbo land. Igbo lòun, bọ̀tẹ́ lórí ilẹ̀ tí òun rà one plot yẹn, Igbo land ni. Ó ní tí ọmọ Igbo ẹgbẹ́ òun bá wá tó bá fẹ́ rà lọ́wọ́ ní 400 naira àbí 500 naira, òun máa ta fún torí pé ilẹ̀ yẹn sì remain Igbo land. Ó ní bọ̀ tí Yorùbá bá wá tó fún 100,000, ó lóun ò ní ta fún. Ó ní reason tóun fi ní ta fún ni pé if wọ́n kó fún ọ ní 100 million, ó lóun ò ní ta fún. Ó ní reason tóun ò ní fi ta fún ni pé tóun bá ti ta fún, ilẹ̀ yẹn ti kó lọ́wọ́ Ìgbò, ó ti tún padà sí Yorùbá land. Ẹ máa gbọ́ ọ. Wọ́n ní ó ní nílùú ọ̀wọ́n, ó ní ọmọ Ìgbò kò lè ralẹ̀ ní Anambra. Ó ní ọmọ Anambra kò lè ralẹ̀ ní Ebonyi. Ó ní ọmọ Abia kò lè ralẹ̀ ní Enugu. Ó ní ilẹ̀ wọn ó wà very very important sọ́wọ́n. Èkó tó jẹ́ pé heritage Yorùbá ni. Èkó tí Ọlọ́run fi bless ilẹ̀ Yorùbá, ilẹ̀ yìí lè bá ń gbé tẹ̀ǹtà fún Ìgbò. Mo wà lọ́dọ̀ àwọn ọba kanjọ́ kan, mo wá sọ fún wọn pé mo láwọn ilẹ̀ tó bá ti bọ́ síta gbangba tó bá jẹ́ pé àwọn ilẹ̀ tó wà very very important, kò yẹ kí ẹ máa ta fún àwọn tó bá kì í ṣe Yorùbá. Tá bá yẹ pé àwọn Yorùbá ló wá tán fẹ́ rà, ẹ lè ta fún wọn. Ẹ lè tó máa gégùn fún, ẹ tó máa fi gégùn lé lórí pé ilẹ̀ tá ta fún ẹ yìí o, á ta fún ẹ nítorí pé ó jẹ́ Yorùbá ni o. Bọ̀ tó bá di lọ́la tó bá lọ gbé ilẹ̀ tó bá fẹ́ ta fẹ́ tó bá kì í ṣe Yorùbá, bó ṣe máa rí fún ẹ lélẹ̀. So mo nítorí pé tó bá jẹ́ pé Yorùbá ni, ilẹ̀ yẹn sì máa continue Yorùbá land. Bọ̀ tó bá ti jẹ́ pé tí lọ́ta fún àwọn tó kì í ṣe Yorùbá, ó ti kó lọ́wọ́ yẹn ti bọ́ sí
àwọn ó ti bọ́ sí ọwọ́ other tribe nìyẹn, ó ti bọ́ sọ́wọ́ non-Yorùbá. Ilẹ̀ yín ò ń ṣe nǹkan tẹ́kọ̀ọ́ wọn máa ta anyhow. Bí kò ṣe wà yẹn, ibi tó dáa jù lÉkòó Yorùbá ló yẹ kó máa gbé bẹ̀. Gbogbo area tó dáa jù lÉkòó Yorùbá ló yẹ kó máa gbé bẹ̀ torí pé Yorùbá ló ní bẹ̀. Ẹ wá mú gbogbo ibi tó dáa jù lÉkòó, Lẹ́kì, Ìkòyí, Àjà, Victoria Island, Ìkẹjà, gbogbo ibi tó dáa lÉkòó pátápátá ẹ̀ka gbogbo ẹ̀. Yorùbá gọ̀ o. Tí ẹ bá rẹ̀ ní sọ fún yín, èmi sọ fún yín, Yorùbá ẹ gọ̀ ẹ fẹ́ nu ọra. Yorùbá gọ̀ wọ́n fi ẹnu ọra. Wọ́n dẹ̀ máa ń rò pé bí àwọn ọgbọ́n ni. Wọ́n mọ̀ pé. Ṣé ẹ ti gbọ́? Ẹ káàbọ̀ bàbá mi Ọpẹ́ Olúwa ni. Mo rí màmá mi kan náà. Mọ́mì mi ọmọ Básanjọ́, mọ́mì Ajé Olókun ni o. Daddy Alesh, ẹ káàbọ̀. God bless you sir. Mo dúpẹ́. Ẹ jọ̀ọ́ máa bá mi like, love, kẹ́ bá mi pín ètò. Ṣé ẹ ti gbọ́ first note tí mo play? Wọ́n send ẹ̀ sí mi pé kí n play ẹ̀ ni. Ẹ̀yin gómìnà, ẹ̀yin àgbààgbà, pàápàá jùlọ ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, ẹ̀yin lẹ sún wa débi tí adé yìí. Kì í ṣe ti ọ̀rọ̀ ìlú Èkó ó fa nǹkan kan yọ ni. Kí ni ẹ̀yin àti èmi kí la rí kọ́ nínú nǹkan tí ó ń lọ ní ìlú Èkó? Ẹ̀yin gómìnà, ẹ̀yin lẹ fà á. Ẹjọ́ yín ni. So ìgbà yìí láàárọ̀ yín káàkiri ní gbogbo ilẹ̀ Yorùbá, gbogbo gómìnà ilẹ̀ Yorùbá káàkiri ni nǹkan kan náà ń ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Náání bìkítà fún àwọn ọ̀ràn tẹ́ ń jọba lé lórí. Ta ló ní ìlú Ìbàdàn? Ṣebí Yorùbá ni. Ṣé tòótọ́ lẹ ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́? Ṣé tòótọ́ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun? Ṣé ní tòótọ́ ni gómìnà ìpínlẹ̀ Èkó, ti Oǹdó, ti Ògùn? Ṣé ẹ nífẹ̀ẹ́ ìran yín dé inú? Àbí torí pé ẹ fẹ́ ipò ọlá, torí pé ìjọba ipò agbára tí ẹ wà, torí ibi tí Ọlọ́run, ibi tẹ́ jókòó sí, tẹ́ ń lo àwọn mẹ̀kúnnù. Àríjẹ nínú ìwà ìbàjẹ́, òun ni gbogbo yín pátápátá ní kọ̀ọ̀kan. Torí pé bí wọ́n ṣe ń ṣe ìjọba, bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn ṣe ń ṣe ìjọba. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, tó bá jẹ́ pé tòótọ́ ni lẹ nífẹ̀ẹ́ àwọn ọ̀ràn yín dénú, ẹ ní jókòó kẹ́ fọwọ́ lẹ́rán kí Fúlàní kí wọ́n máa ṣe kíni, kí wọ́n máa fìyà jẹ àwọn ọ̀ràn yín, kẹ̀dẹ̀dá kẹ́kẹ́ má sọ̀rọ̀ sókè torí pé ẹ̀ ń bẹ̀rù sórí agbára. Màmí Táíwò Edúnjọbí ẹ káàbọ̀ mà. Torí agbára àti ipò, torí kí wọ́n má bàa yọ yín nínú ipò yan. Torí tí kì bá ṣe bẹ́ẹ̀, ẹ bá ti sọ̀rọ̀ sókè láti ọdún tí ó ti pẹ́. Tó jẹ́ pé àwọn tó sọ̀rọ̀ sókè bó o gba ọpá, bó o bó bù lẹ́sẹ̀, òun ni gbogbo ní pátápátá nínú ẹ̀yin gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbà tí àwọn tó ń campaign pẹ̀lú fún ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, gbogbo yín pátápátá lẹ̀ ń wá wọn káàkiri. Ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì nínú wọn ti bọ́ nítorí tiyín yìí náà ni. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní July 1st 2021 tí wọ́n lọ sílé olóyè. Di lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ yìí, àwọn méjì tí wọ́n pa sí ilé olóyè ọmọ Yorùbá ni wọ́n. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ipa wo ni ẹ̀yin ti kó pẹ̀lú agbára, ipò agbára tí ẹ wà láti rí i pé wọ́n gbé òkú àwọn èèyàn wọ̀nyí sílẹ̀ fún àwọn ẹbí wọn? Ọmọ Yorùbá ni yín sà. Ní ilẹ̀ Yorùbá, nínú àṣà Yorùbá, tó bá di ọjọ́ iwájú tí àwọn ọmọ wọn bá fẹ́ lọ sí ojú orí bàbá wọn láti lọ gbà ṣe àdúrà, ibo ni ẹ fẹ́ kí wọ́n lọ? Ọmọ mi kú ó sàn ju ọmọ sọnù lọ ni. Ẹ ṣayére o, ẹ wá ń sáré káàkiri nísìn pé yes, ẹ tún fẹ́ lọ fún ọdún kẹrin míì. Ẹni tó bá ro àròjinlẹ̀, nínú gbogbo àwọn ọmọ Yorùbá, kò yẹ kí wọ́n dìbò fún kankan nínú yín. Bẹ́ẹ̀ ni mo sọ. Nítorí pé ẹ bà ayé jẹ́, ẹ bà ọ̀run jẹ́. Inú Ọlọ́run gan kò dùn sí yín. Ẹ ń pa àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ ń pa lẹ́kún. Àwọn tẹ́ ń jọba lé lórí.
ẹ̀ ń pa wọ́n lẹ́kún, ẹ̀ fún wọn ní ayọ̀. Ṣùgbọ́n ọdún kẹrin míì tún ti dé báyìí, ẹ wá ń wá, ẹ tún fẹ́ ra ìbò wọn, ẹ tún fẹ́ rà wọ́n, ẹ tún parọ́ mìíràn fún wọn. Kí Ọlọ́run jẹ́ kí ojú wọn ṣí, kí Ọlọ́run kó là wọ́n ní ojú inú àti ti ìta, kí wọ́n mọ̀ pé kò sí ọ̀nà níbi táwọn tún lọ. Kí wọ́n mọ̀ pé ọ̀dájú ni yín, kò sí oore kan, ẹ kì í ṣe mẹ̀sáyà wọn. Ẹ̀yin lẹ sún ìran Yorùbá, ẹ̀yin lẹ sún wa dé ibi tá a dé lénìí. Gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin gómìnà, gbogbo ẹ̀yin ọlọ́jẹ̀lú ilẹ̀ Yorùbá yìí, gbogbo yín pátápátá. Òun ni gbogbo yín ṣe ń rọ́wọ́ sí. Bẹ́ẹ̀ òun ni gbogbo wọn ṣe ń rọ́wọ́ sí ìlú Èkó. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé gan sà, Daddy Jimoh Ajayo. Òun ni gbogbo wọn ṣe ń rọ́ lọ sí ìlú Èkó nìkan kan, gbogbo ilẹ̀ Yorùbá. Tẹ bá wò káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ ni wọ́n sì wà káàkiri. Àwọn ni wọ́n dẹ̀ fà, àwọn ọlọ́jẹ̀lú ilẹ̀ Yorùbá ni wọ́n fà. Àwọn ló yẹ kán, ara wọn ni kán blame. Wọ́n wá ń ṣá kàbàkàbà náà, wọ́n wá ń wá wọn tó máa gbèjà wọn, tó máa jà fún wọn. Wọ́n ti gbàgbé gbogbo iṣẹ́ bí, gbogbo iṣẹ́ kan ọwọ́ wọn tí wọ́n ti ṣe sẹ́yìn. Wọ́n ti gbàgbé. Gbogbo ilé ọlá tí wọ́n ti sọ di ahoro. Wọ́n ti, ta ló lè gbàgbé nínú ẹ̀yin àti èmi, July 1st, 2021, ta ló lè gbàgbé? Títí Ọlọ́run máa fi dé, kò sí, ó máa wà nínú ìtàn ilẹ̀ Yorùbá. Tí kì í bá ṣe ìyá wa Mọ́remí of our time, Lady K, tí Ọlọ́run fi ṣe, tó fi ṣe kíni, tó fi ṣe sábàbí ọjọ́ náà, bóyá nǹkan tá à ń sọ yìí kọ́ làbá máa sọ nítorí tiwọn, nítorí àtẹnujẹ. Ṣé gbogbo wọn fẹ́ sọ pé àwọn ò mọ̀ níbẹ̀? No, ẹ̀yin ọmọ Yorùbá ẹ jókòó kẹrò, ẹ jẹ́ ká jùjọ ronú wa dáadáa. Àsìkò ti tó, a ní láti máa sọ òdodo ọ̀rọ̀ fún ara wa báyìí. Òdodo sì lèmi máa sọ ní tèmi. Òdodo ọ̀rọ̀. Òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ dẹ̀ ni. Ṣùgbọ́n èmi máa sọ. Tí wọ́n bá ti, àwọn ọmọ Yorùbá, àwọn Yorùbá nation, àwọn tó ń jà fún ẹ̀tọ́ ẹ̀yin àti èmi, àwọn tó ń jà fún ẹ̀tọ́ ìran, àwọn ọ̀rọ̀ wa tá àti ẹ̀tí mọ̀ tó ń bọ̀ ní ọ̀la, tí wọ́n jìjọ ń jà fún, àwọn lẹ ń gbógun tì. Àwọn lẹ máa ní bó ò bá ọpá, bó ò bá òbú lẹ́sẹ̀, àwọn ni. Kí ló gbé àwọn tó ń wà ní Kútọ́nù? Kí ló gbé bàbá wo lóyè Sunday Adéyẹmọ tó gbé wọn wà níbi tí wọ́n wà ní èyí? Kí ló gbé bàbá Bánjí Akíntóyè wà níbi tí wọ́n wà ní èyí? Ìbá ṣe pé ẹ ti sọ̀rọ̀ sókè ní gbogbo ìgbà yan, bóyá àbá ti rí báyìí fún yín. Ṣùgbọ́n nítorí àìronú jinlẹ̀ yín. Mo máa rán nígbà kan rí olórin kan máa kọrin nílùú mi, á ní o ò ṣe mí, ara rẹ ló ń ṣe. Ẹ mọ̀ pé ara yín lẹ̀ ń ṣe. Ẹ káàbọ̀ Daddy olórí dorí ẹ̀ mú, God bless you sir. Ẹ ti gbàgbé pé ara yín lẹ̀ ń ṣe, ara yín lẹ̀ ń dá lóró. Òun ló délẹ̀ tán báyìí. Ó ti délẹ̀ tán pátápátá báyìí. Ó wá di gbàsgbòs. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ làwọn kan sọ pé ọmọ Odùduwà, ó yẹ dìde o, ẹ sọ̀rọ̀ sókè o. Ò yá? Ṣé tòótọ́? Ìgbà yìí làárọ̀. Ìgbà yìí làárọ̀. Kò sí ìgbà tí, pàápàá jùlọ ní ẹnijọ́ mẹ́ta yìí, kò sígbà tí máa ro bí ọ̀rọ̀ ṣe lọ ní ilẹ̀ Yorùbá tí kò kí n kan mí lóminú. Ọ̀pọ̀lọpọ̀ lè wà níbi tó yẹ pé kò sí wàhálà fún wọn, kò sí ìnira fún wọn, kò sí nǹkan tí wọ́n fẹ́ tí wọ́n ní, kò sí wọ́n lè jẹ oúnjẹ 10 lójúmọ́ kan tó bá fẹ́ jẹ. Bẹ́ẹ̀ ni ẹ ṣé bàbá mi Ọlámilékan Sóbọ̀, olóòótọ́ ìlú ni ọ̀tá ìlú, ojú wọn á tó ja. Ẹ ṣé gan sà. Ọ̀pọ̀lọpọ̀ wà ní ìlú tó jẹ́ pé tó bá fẹ́ jẹun ní 10 lójúmọ́, wọ́n máa jẹ, ìrọ̀rùn ló bá dé. Tìtorí ẹ̀ wọ́n ti gbàgbé ọ̀la. Àdùn ẹ rántí pé
kò sí ni àjò lè dùn kí onílé má rere ilé, ó pẹ́ ó yá, kò sí ni ilé ni àbọ̀sími oko. Bí Yorùbá ṣe máa ń sọ nìyẹn, ilé òun ni àbọ̀sími oko. Tẹ́yin ò bá tiẹ̀ wá ro ti yín, ẹ ro ti ọjọ́ ọ̀la àwọn ọmọ, àwọn ọ̀ràn yín tó ń bọ̀. Eléyìí náà tún kángun sí gbogbo àwọn ọlọ́jẹ̀lú ilẹ̀ Yorùbá, àwọn gómìnà, àwọn reps, gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, gbogbo yín tẹ́ ní àwọn ọmọ káàkiri ní ìlú òyìnbó, tẹ́ ẹ ti rò wípé kò kàn yín kí wọ́n ta gbogbo ilẹ̀ Yorùbá, kí àwọn àjèjì gba gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ rántí pé ọjọ́ kan máa tó ọjọ́ kan, èmi ò fẹ́ mọ̀, kò sí ni. Àwọn tẹ́ bí àwọn ọmọ yín tó wà káàkiri ní ìlú òyìnbó, nígbà tó bá pẹ́ tó bá yá, àwọn ọmọ táwọn bá tiẹ̀ ronú nípa ti ilé, àwọn ọmọ wọn àwọn á fẹ́ padà lọ síbi tí àwọn òbí wọn, ibi orísun wọn, wọ́n máa fẹ́ máa lọ mọ orísun wọn. Kí ló wá máa ṣẹlẹ̀ nígbà náà? Ẹ káàbọ̀ bàbá mi Àbáyọ̀mí Táíwò Ezekiel, God bless you bàbá mi. Kí ló máa ṣẹlẹ̀? Àwọn olórí Yorùbá ló ń dalẹ̀ Yorùbá rú, bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ń dalẹ̀ Yorùbá rú. Àwọn olórí, mi ò fẹ́ dá orúkọ, ó yé ẹ̀yin àti èmi, mi ò fẹ́ dárúkọ, bí mo ṣe sọ, mi ò sí láti wá búyàn. Àwọn tí a bá máa dárúkọ, a máa dárúkọ wọn, ṣùgbọ́n mi ò ní bú ẹnikẹ́ni, ṣùgbọ́n a máa jẹ́ kí wọ́n mọ àwọn ìwà ìbàjẹ́ wọn. Ó wá di pé àwọn olórí, àwọn gómìnà, àwọn ọlọ́jẹ̀lú, ó wá di pé ní ilẹ̀ Yorùbá yan ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àti jẹ oúnjẹ òòjọ́ ẹyọ kan, ẹlòmíàs kò sígbà tí màá ronú nípa ìran mi tí mo kì í dorí kodò pé Ọlọ́run, kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tí ó ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ sí wa? Kí ló sún wa débi tá a dé yìí? Báwo la ṣe dé ibi tí a dé yìí? Àwọn àgbààgbà kan dẹ̀ wà ní ilẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ ní owó, wọ́n dẹ̀ ń wò, wọn ò dẹ̀ lè sọ̀rọ̀ sókè, ẹ̀rù ń bà wọ́n. Owó tí wọ́n ní, kí ni àǹfààní owó tí ẹ ní tí ẹ lè fi ran àwọn aláìní lọ́wọ́? Kí ni àǹfààní owó tí ẹ ní tí ẹ lè fi tọ́jú àwọn tí ebi ń pa? Ẹ rántí o, ìwé mímọ́ ó sọ fún mi wá wípé nígbà tí ebi ń pa mí, ìwọ fún mi ní oúnjẹ jẹ. Nígbà tí òrùngbẹ ń gbẹ mí, ìwọ fún mi ní omi mu. Ó ní níwọ̀n ìgbà tí ìwọ ti ṣe èyí fún àbí bẹ́ẹ̀ kọ́ ni ìwé mímọ́ ṣe sọ ni? Kí ni wọ́n máa sọ fún ẹ̀yin olówó ayé yìí? Ẹ̀yin olówó ilẹ̀ Yorùbá ni mò ń bá wí, ẹ̀yin àgbààgbà, ẹ̀yin tí Ọlọ́run fún ní agbára láti ran ìran yín lọ́wọ́, láti gbé ìran yín kúrò nínú oko ẹrú, ṣùgbọ́n tẹ́ ẹ kọ̀, tẹ́ ẹ ṣe, tẹ́ ẹ dákẹ́, tẹ́ ẹ ń wò, tẹ́ ẹ sì nígbàgbọ́ nínú one Nigeria. Tẹ́ ẹ dákẹ́, tẹ́ ẹ ń wò, tẹ́ ẹ sọ pé kò kàn yín. Kí ni wọ́n máa sọ nípa tiyín? Bóyá torí àsìkò báyìí, bóyá torí ẹ̀ lọ́lọ́run ṣe fún yín ní gbogbo nǹkan tẹ́ ẹ ní, bóyá títorí ẹ̀ lọ́lọ́run ṣe gbé agbára fún yín, ló ṣe bùkún yín, ló ṣe fún yín ní ọlá, ló ṣe fún yín ní ọrọ̀, pé kẹ́ lò ó láti fi ran ìran yín lọ́wọ́. Ṣùgbọ́n ẹ kọ̀, ẹ ṣe. Kí ni wọ́n máa sọ nípa tiyín? Nígbà tí ó bá di ọjọ́ ìkẹyìn, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ mọra yín, mi ò fẹ́ dárúkọ. Bàbá mi ṣẹ́rí, a máa ṣẹ́rí ìyàn tó ń bọ̀. Okay, bóyá kí n dẹ̀ sí ẹ̀ sọ, ṣe bí gbogbo wa la gbọ́ nígbà tí ọba Akínolú àti ọba Ẹlẹ́gùṣì sọ wípé Èkó kì í ṣe ara ilẹ̀ Yorùbá. Kí ló dé nísìnyí yìí tí wọ́n ń sunkún kiri? Ẹ bá wa béèrè ní ọwọ́ wọn sà. Gbogbo wa la gbọ́. Mo dìídì má fẹ́ sọ nípa ti àwọn ọba yẹn ní èní yìí ni, ṣùgbọ́n nítorí pé ẹ ti sọ níbi comment, ẹ jẹ́ ká kú sọ kínkínní di ọjọ́ mi ọjọ́ rẹ̀ tá máa sọ nípa gbogbo ọba ilẹ̀ Yorùbá. Mo ṣe ìbà fún gbogbo orí adé
tí ìbà mi tọ́ sí mo ṣe ìbà fún yín o mi ò yájú sí yín kí lẹ rò bàbá mi kí ni nǹkan tẹ́yin rò ìgbà tí àwọn ọba tí wọn ò bá mọ ojúṣe wọn mọ́ ní ayé ọjọ́ òun Ifá ló máa yan ọba kí ni ìtumọ̀ ọba kí ni ojúṣe ọba sí àwọn ará ìlú ọ̀rọ̀ ọjọ́ mi ni ǹjẹ́ wọ́n ń ṣe bẹ́ẹ̀ mọ́ ní ayé tí a wà nínú ẹ̀ ìgbà tó jẹ́ pé ọba ọlọ́jẹ̀lú ló ń gbé ọba sí ipò ẹ̀yin àti nímọ̀ mi ò ní dá orúkọ ìgbà tó jẹ́ pé àwọn ọba Ẹlẹ́gùṣì tí ẹ dárúkọ yìí ṣebí ìkan nínú àwọn ìyàwó ẹ̀ ọmọ Fúlàní ni so kí lẹ expect ní ilẹ̀ Yorùbá bí tí ọba bá tiẹ̀ fẹ́ fẹ́yàwó méjì ṣé kò sí ọmọbìnrin bí àwọn ọmọbìnrin tó dára ṣe pọ̀ tó ní ilẹ̀ Yorùbá ilẹ̀ Fúlàní ìran Fúlàní àbí ọba lọ́la tí ó dẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá mo fẹ́ kí ẹ fi ara balẹ̀ níbo lẹ fi ránṣẹ́ sí sà ṣé ẹ fi ránṣẹ́ sí ṣé lórí WhatsApp mi ni sà màá kà sà ẹ ṣé gan sà ṣé ọba ní ọ̀la ìgbà tí ọba ilẹ̀ Yorùbá tó bá lọ ń fẹ́ Fúlàní ọba Èkó Olúwo the same thing so kí lẹ wá ibi tẹ́ máa ti mọ̀ pé torí ẹ̀ mo ṣe sọ pé ṣe rí ọ̀rọ̀ sí àwọn ọba ilẹ̀ Yorùbá yẹn ọjọ́ mi ni sà yes because mo ń ṣe àwọn nǹkan kan lórí ẹ̀ a máa sọ̀rọ̀ nípa wọn àwọn náà sún wa dé ibi tí a dé ní èyí àti ọba àti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí Ọlọ́run fún ní agbára àti àwọn ọlọ́jẹ̀lú bẹ̀rẹ̀ láti orí àwọn gómìnà mo máa wá yà kí tiẹ̀ tó gbàgbé bàbá wa máa ń dárúkọ wọn ní gbogbo ìgbà níbí báyìí ní òrèkóòrè Justice Olúkáyọ̀dé Ariwoọlá ó ṣeni láàánú lọ́pọ̀lọpọ̀ nítorí pé bàbá ni wọ́n jẹ́ fún wa àwọn ọmọ Yorùbá torí ọmọ Yorùbá paraku ni wọ́n láti ìlú Ìṣẹ́yìn ọmọ Òkè Ògùn òun ni wọ́n ṣùgbọ́n wọn ò ṣe nọ́mà mi ò bú yín o dádì wọn ò ṣe nọ́mà torí àtẹnujẹ ipò ọlá dára ṣùgbọ́n ẹ rántí àtúbọ̀tán o Justice Olúkáyọ̀dé Ariwoọlá tẹ́ jẹ́ ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ní Òkè Ògùn ẹ rántí pé ẹ mu omi Òkè Ògùn ẹrù àròjinlẹ̀ sà ẹrù àròjinlẹ̀ ẹrù àtúbọ̀tán gbàrà tí ẹ ti lọ sí Àbújá gbàrà tí ẹ ti gba ipò tí ẹ gbà ní ọwọ́ Fúlàní lọ́wọ́ Buhari tí wọ́n lo divide and rule gbàrà ni mo ti máa ń sọ̀rọ̀ yín ní orí ìkànnì mi torí pé ọmọ Òkè Ògùn ni yín sà bí èmi náà ẹ lọ ro àròjinlẹ̀ sà kẹ́ bẹ̀rù Ọlọ́run kẹ́ rántí àtúbọ̀tán kẹ́ rántí bí ìrìn àjò yín láyé báwo ni ìrìn àjò yín títí dé ibi tí ẹ fi dé yan ibi tí ẹ wà yan ẹ ṣe ayé rere ẹ ní ẹ̀rí ọkàn sà ẹ má sọ pé kí ni ọmọ yìí ń sọ ẹ ní ẹrù ti Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo nǹkan tí tẹ́ bá ń ṣe àtẹ̀yí tẹ́ tún máa ṣe ẹ bẹ̀rù Ọlọ́run ẹ rántí kẹ́yìn ẹ káàbọ̀ mọ́mì mi Bùsáyọ̀ Abbas God bless you ma ẹ rántí Ọlọ́run ẹ rántí pé ìran Yorùbá ẹ rántí wípé Fúlàní ò ní fi ìran tiẹ̀ sílẹ̀ ẹ rántí pé Fúlàní fẹ́ràn ìran tiwọn ẹ rántí bẹ́ẹ̀ tí ẹ rántí ti ara yín ẹ ṣàánú àwọn ọmọ tí ẹ bí sí ayé nítorí pé Ọlọ́run òun ni Ọlọ́run kí Ọlọ́run má bínú sí wa ẹ ṣe nọ́mà Justice Olúkáyọ̀dé Ariwoọlá
mò ń ka gbogbo nǹkan tẹ́ ń ṣe mi ò ẹ wò mo ti ní mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ mo sì máa wá fún yín o dájì mo ń bọ̀ wá ṣe program yìí fún yín ní ọjọ́ kan ẹ lọ ronú ẹ lọ yẹ iṣẹ́ ọwọ́ yín wò kí Elédùmarè tó dé ẹ lọ yẹ iṣẹ́ ọwọ́ yín wò kí àwọn tó dá ilẹ̀ àwọn tó tẹ̀lé Yorùbá dó kí wọ́n tó dé torí wọ́n máa béèrè àsìkò ọdún ẹ̀san ní ọdún tí a wà yìí gbogbo ẹ̀mí àwọn tí ẹ ti jẹ́ kí wọ́n lọ gbogbo ẹ̀mí àwọn aláìṣẹ̀ àwọn ẹ̀jẹ̀ wọn wọ́n ń ké wọ́n dẹ̀ máa béèrè wọ́n ti ń béèrè gan pàápàá àsìkò ọdún ẹ̀san òun ni ọdún tí a wà nínú ẹ̀ tí kì bá ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn ọlọ́jẹ̀lú yìí wọ́n ní máa sáré káàkiri báyìí wọ́n ní máa sá káàkiri wọ́n ní tí a bá wí fún ọmọ ẹni a gbọ́ tí a bá wí fún ọmọ ẹni a gbà ká wí fún ni ká gbọ́ òun ló délẹ̀ báyìí ẹ wá ń sá kábàkàbà ẹ wá ń wá àwọn ọmọ Odùduwà ìgbà yìí lẹ mọ̀ pé ọmọ Odùduwà ni yín ìgbà yìí lẹ mọ̀ pé Yorùbá ni yín ọ̀rọ̀ àgbà ni tí ò bá ṣe láàárọ̀ bó pẹ́ títí ó máa ṣe lọ́jọ́ alẹ́ òun nìkan tó wà nílẹ̀ báyìí ó ti dé o ó ti dé sílẹ̀ ibo lẹ máa lọ báyìí ta lẹ máa lọ pè báyìí àwọn Yorùbá nation mi ò ní sọ pé àwọn torí mo wà nínú wọn bẹ́ẹ̀ ni gbogbo ara gbogbo ọkàn gbogbo nǹkan tí mo ní mo fi ń ṣe Yorùbá àwa Yorùbá nation mi ò tètè bá wọn bẹ̀rẹ̀ ní 2019 2021 ni mo join July 1st 2021 nígbà tí wọ́n lọ sílé bàbá wo lóyè ìjọ yẹn mo join mi ò lè gbàgbé nígbà tí àwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ìyá wa Yèyé Dára àtàwọn yòókù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn Lady K gbogbo àwọn tí wọ́n bá wọn bẹ̀rẹ̀ ní ọdún náà lọ́hùn àwọn Dr. Mike Ọlá nígbà tí wọ́n bá wọn bẹ̀rẹ̀ ní 2019 tí wọ́n ń ké ibo náà ó wá sí délẹ̀ fún yín tán báyìí ibo lẹ wá wà ibo lẹ fojú sí àwọn bàbá Èkìtì ibo lẹ fojú sí níṣe ló yẹ kí gbogbo yín níṣe ló yẹ kẹ́ ṣe kí ni kẹ́ fi ọwọ́ bo ojú yín báyìí kẹ́ fọwọ́ bo ojú yín kò sí àtúnṣe kankan fún yín mọ́ bẹ́ẹ̀ náà ni Gbàjàbíàmílà yan bẹ́ẹ̀ náà ló ń da gbádá káàkiri tó ń sọ̀sọ́ tó ń sọ wòtòwòtò ìgbà yìí láàárọ̀ ìgbà tí wọ́n bá pààyàn ní Ọ̀wọ̀ ní Ondo State ní ọdún náà lọ́hùn ẹ máa dá sí ẹ máa sọ̀rọ̀ sókè ìgbà tí wọ́n pààyàn ní Ìgàngán ẹ máa sọ̀rọ̀ sókè ká má sọ tàwọn méjì tí wọ́n jẹ́ ọmọ Yorùbá bí ẹ̀yin àti èmi tí wọ́n ní ẹ̀jẹ̀ àti omi lára tí wọ́n pa nílé olóyè bí mo ṣe ń sọ wọn ò tí gbé òkú wọn sílẹ̀ títí di àsìkò bí mo ṣe ń sọ̀rọ̀ yìí Gbàjàbíàmílà house speaker ẹ máa dá sí pẹ̀lú agbára tí ẹ jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ ní agbára láti lè dá sí láti lè sọ̀rọ̀ sókè bóyá tí ẹ bá ti sọ̀rọ̀ sókè gbogbo gbàyàn ní bóyá àbá ti máa ṣe báyìí pẹ̀lú yìí bóyá Ọlọ́run gan ibi tẹ́ máa ti mọ̀ pé Ọlọ́run gangan ń bínú sí yín nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ so kí lẹ wá ń sá kiri sí nísìn ẹ lọ́rọ̀ lẹ́nu kò sí ọ̀rọ̀ ní ẹnu yín bí mo ṣe sọ ó yẹ kẹ́ fọwọ́ bojú yín kẹ́ máa sun ẹkún Ọlọ́run gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin aláyé bàjẹ́ olóṣèlú ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá wọ̀nyí ó yẹ kẹ́ fi ọwọ́ bojú kẹ́ kọwọ́ bojú kẹ́ fọwọ́ bojú yín kẹ́ dẹ̀ máa sun ẹkún kíkorò nítorí pé ẹ̀san ti ń ké ó dẹ̀ tún máa ké ni EndSARS tẹ́ bá rántí àwa rántí EndSARS July 3rd ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ìlú Èkó nítorí rally Yorùbá Nation ọmọ Jùmọ̀kẹ́ tí ẹ pa nítorí rally ṣé ká bẹ̀rẹ̀ ẹ̀yin aláyé bàjẹ́ wọ̀nyí tí bàbá Bọ́lá Ahmed Tinubu kò tí ì sí ọ̀rọ̀ kò sí nǹkan kan tí mo tiẹ̀ fẹ́ sọ fáwọn nísìn ju pé kò sí àtúnṣe ní ìsà òkú mọ́ àbí kò sí àtúnṣe iṣẹ́ oníkálukú ló máa tọ́ lẹ́yìn òun ní nǹkan tó wà nílẹ̀ pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu kò sí àtúnṣe ní ìsà òkú mọ́ òun ni ọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu òun ni ọ̀rọ̀ àwọn gómìnà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn òun ni ọ̀rọ̀ àwọn ọlọ́jẹ̀lú ilẹ̀ Yorùbá kò sí àtúnṣe
nínú ìṣà òkú mọ́, iṣẹ́ oníkálùkù ni yóò máa tọ̀ lẹ́yìn. Àbí téèyàn bá ti lọ, àwọn tó ti lọ, wọn ò lè ṣe àtúnṣe mọ́. Iṣẹ́ ọwọ́ wọn òun ló máa tọ̀ wọ́n lẹ́yìn. Gbogbo àwọn olóṣèlú yìí kò sí àtúnṣe fún kankan nínú yín mọ́, torí pé òṣùwọ̀n yín ó ti kún àkúnwọ́ sílẹ̀. Iṣẹ́ ọwọ́ yín wá ń tọ̀ yín lọ, ó máa tọ̀ yín lẹ́yìn, ó ń tọ̀ yín lẹ́yìn. Torí pé ẹ ti dá ẹkún òun ìpayín keke, ẹ ti dá sílẹ̀ Yorùbá. Àwọn ọmọ Yorùbá wá di ẹni tí ò nílé, mi ò gbọ́ rí. Wọ́n wá di ẹni tí ò nílé, wọ́n wá ń sùn ní abẹ́ gáràjì, wọ́n ń sùn ní abẹ́ bridge, wọ́n wá ń tọrọ oúnjẹ, wọ́n wá ń ṣe bárà. So kí ni wá ní àǹfààní yín? Kí ni àǹfààní yín? Ẹ̀yin ẹ sún wa dé ibi tí ẹ dé yìí. Ìbò tẹ́dẹ̀ tí wọ́n tì síwájú di ọjọ́ 18 oṣù tí a wà nínú ẹ̀, 18th of this month. Kò sí àtúnṣe kankan fún yín mọ́. Ẹ máa ṣá kàbàkàbà káàkiri. Yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni ẹ̀san á ké lórí àwọn aṣebi Orísun. Àmì àṣẹ Èdùmàrè. Ẹ ṣé bàbá mi Ọlámilékan Ṣógun. Ẹ̀san máa ké. Ẹ̀san ló ti ń ké yìí. Yorùbá káre láyé. Yorùbá ṣe kí ni? Ó káre láyé. Bí mo ṣe máa ń sọ, àti kékeré ọjọ́ ayé mi nínú mi ti máa ń ṣe kí ni, inú mi máa ń dùn gan ni pé mo jẹ́ ọmọ Yorùbá. Mo fẹ́ràn ọ̀ràn mi gan ni àti kékeré ọjọ́ ayé mi. Ó kàn wá dùn ni pé àwọn kan wà, àwọn ta ní kí wọ́n fẹ́ wa lójú, ata ni wọ́n fi sẹ́nu. Àwọn ta ní kó kí ni lẹ́yìn, ẹ̀gún ni wọ́n fi sọ́wọ́. Ó mà ṣe o. Ẹ wo ẹ̀yin èèyàn mi, kí a tó parí ètò, màmá wa kan wà ní bíbà yìí, madam mò ń wá orúkọ wọn ni o, Ọmọbọ́lá White, yes, madam Ọmọbọ́lá White, ẹ jọ̀wọ́ ẹ̀yin tẹ́ bá fún ní ṣíṣe é ṣe, tẹ́ bá ní bóyá ẹ fẹ́ gbéyàwó fọ́mọ tàbí ẹ̀yin gangan lẹ fẹ́ ṣèyàwó, tẹ́ fẹ́ sọmọ lórúkọ, tẹ́ fẹ́ ṣí ilé, ẹ pè wọ́n, tẹ́ fẹ́ ṣọjọ́ ìbí, ayẹyẹ tàbí ẹ fẹ́ ṣe òkú àwọn àgbàlagbà, ẹ bá wa pè wọ́n, ẹ máa gbádùn orin wọn ní ṣá, ẹ máa gbádùn wọn. Ọjọ́ Friday wọ́n máa ń lọ, wọ́n máa ń ṣe kí ni, mèlékè. Goddaughter Dr. Michael Ọlá ni wọ́n. Ẹ jọ̀wọ́ ẹ bá wa kàn sí wọn. Next time máa pe nọ́mbà wọn, máa pe aago wọn fún wa. So ní ìrìn jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sí mo kàn fẹ́ kẹ́ ronú jinlẹ̀ dáadáa. Ẹ jẹ́ ká ronú jinlẹ̀ dáadáa. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹni tó bá ní nǹkan tẹ́ máa fi dìbò. Ní tèmi èmi máa sọ pé ẹ má lọ dìbò fún ẹnikẹ́ni. Yorùbá nation yan ni kẹ́ dúró lé lórí. Yorùbá nation ló lè ṣe é. Àwọn gómìnà yìí wọn ò níbi kankan mú wa rè. Àwọn ọlọ́jẹ̀lú ilẹ̀ Yorùbá yìí kò sí nǹkan kan tó dájú tí wọ́n lè ṣe fún ẹ̀yin àti èmi. Ẹ rántí ọjọ́ ọ̀la yín, ẹ rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ yín, ẹ rántí àtúbọ̀tán. Ẹ má lọ dìbò fún wọn, torí tẹ́ bá tún dìbò míì fún wọn, ìyá ọdún mélòó míì lẹ tún ṣe kí ni, lẹ tún dìbò fún yàn. So ẹ jẹ́ ká dìjọ rò ó jinlẹ̀ dáadáa. Ẹ má dìbò fún ẹnikẹ́ni. Ẹ jókòó sínú ilé yín. Ẹ má jẹ́ ká yà sọ́tún, ẹ má yà sósì. Ibi táwa ń lọ, ibẹ̀ ni kẹ́ jẹ́ káwa kọjú mọ́. Ibo dẹ̀ ni à ń lọ? Yorùbá nation. Bẹ́ẹ̀ ni bàbá mi, Yorùbá nation ni òun nìkan ni ọ̀nà àbáyọ nínú gbogbo nǹkan tó wà nílẹ̀. Ẹ gbọ́ voice note tí mo play, ẹ gbọ́ bàbá tí wọ́n sọ̀rọ̀ láti gba ayé bàbá Aláàfin. Wọ́n pe ní ayé Àjìmọ̀bí, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ rí nígbà kan rí. Wọ́n pe ọba Ọ̀ọ̀ni, wọn ò bá wọn lọ. Ló yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mú ọ̀nà àbáyọ bá ṣe máa dá dúró, ṣùgbọ́n wọ́n kọ̀, wọn ò ṣe. So ẹ sọ fún mi, ara wọn nìkan náà mọ̀. Wọn ò rí ti yín rò, wọn ò rí tèmi rò, wọn ò rí ti ọjọ́ ọ̀la wa rò. Kò sí nǹkan tó kàn wọ́n káwọn Fúlàní gba ilẹ̀ wa. Kò sí nǹkan tó kàn wọ́n kí ilẹ̀ Yorùbá kó ṣe kí ni, káwọn Ìgbò, ẹ má bínú, mi ò kórìíra Ìgbò, mo lọ́rẹ̀ẹ́ Ìgbò, ṣùgbọ́n a máa sọ òdodo ọ̀rọ̀.
kò kàn wọ́n wọn rí tiwa rò tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìyàwó Bọ́lá Ahmed Tinubu ṣèbóun náà wà nínú àwọn tó ní kíni tó ní kí wọ́n sign Ruga abẹ́ ti gbàgbé so ìdí nìyí ẹ jókòó sílé bẹ́ẹ̀ ni Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ ẹ jẹ́ ká máa gbàdúrà kọ́lọ́run kó tètè mú wa délẹ̀ lórí wa ní ayọ̀ àti àlàáfíà kí n tó gbàgbé lẹ́ẹ̀kan sí mo sì tún máa sọ ẹni tó bá tún fẹ́ ṣépè fún ara ẹ̀ èmi kọ́ lẹ́ ń ṣépè fún o ara yín lẹ́ ń ṣépè fún so torí mi ò ṣe nǹkan ìpè òdẹ lè mú mi ẹ má bá wọn lọ́wọ́ sí interim government ṣe understand ẹ̀yin ọ̀dọ́ ẹ má bá wọn lọ́wọ́ sí interim government kò jọ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ declaration reclamation occupation irọ́ ni tí wọ́n bá declare mo ń bá bàbá àgbàlagbà kan sọ̀rọ̀ ní àná tí wọ́n bá declare orílẹ̀-èdè ṣé bí wọ́n ṣe máa ń declare ìgbà tí wọ́n ti declare ẹ ti gba Yorùbá nation wọ́n ṣe ń dìbò ṣé understand bàbá Bọ́lá Ahmed Tinubu ó mà ti wọlé ṣé wọ́n ti declare nìyẹn so fún ìdí eléyìí mo ń sọ mo dẹ̀ tún sọ mo dúró lórí àpáta mo fẹ̀yìntì igi àgbélébù mo dúró lórí àpáta ayérayé ẹni tó bá ṣe ìpè fún mi ìpè máa padà sí orí onítọ̀hún back to sender fún ìdí eléyìí ẹ má bá wọn ṣe kíni ẹ má bá wọn jáde fún interim government kan irọ́ ló bá dé kò jọ rárá èmi mo ń sọ tòótọ́ fún yín nìyẹn nǹkan tẹ́mi mọ̀ ni mo ń sọ the worst ẹ lè ṣe òun náà ni kẹ́ máa kọ ọbọ péjì èèyàn káàkiri kẹ́ máa ṣe kò kan ayé kò kàn mí ibi kò ní kí n má débi tí màá dé kò move mi kò jọ kò sí nǹkan tí wọ́n ń pè ní interim government kò jọ Yorùbá nation òun nìkan ló lè ṣe òun nìkan ní ọ̀nà àbáyọ nígbà tí àsìkò bá tó Ọlọ́run máa gbọ́ orílẹ̀-èdè Yorùbá fún wa ó dẹ̀ máa ṣojú ẹ̀yin àti èmi bẹ́ẹ̀ ni ẹ ṣé gidi gan ni mo dúpẹ́ ẹ ṣé gidi gan ẹ̀yin bàbá àti màmá mi tí ẹ wà ní orí ìkànnì yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi pé ètò gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi comment ẹ ní fọwọ́ náà gbé ọmọ sí ẹ ní mọ̀ korò láyé o láṣẹ Èdùmàrè orí ìṣẹ̀dá wa kò ní gba àbọ̀dé bí o ẹni tó bá dẹ̀ ní ẹni tó bá ní má padà òun ni mi ò ní dé bá láṣẹ Èdùmàrè so a ní rí jù báyìí lọ ní ti èní ẹ ṣé gidi gan ni ó dìgbà kan náà ire o.